إذا قال في الخمس المعزن أشهد وشق له من اسمه ليجله وذو العرش محمود وهذا محمد نبي أتانا بعد ياسين وفترة من الرسل والأوثان في الأرض تعبد وأمسى سراجا مستنيرا وهاديا يلوه كما لاح سقيل المهند وأنذرنا نارا فبشر جنة وعلمنا الإسلام فالله نحمد وأنت إله الخلق ربي وخالقي بذلك ما أمرت الناس أشهد مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بابا إمام كباري ولا مساجاري مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلوت سنة من أحيا ظلام إلهي أن اشتكت قدماه هو من وشد من ثقبه أشاءه وطاعته
اللهم صل على محمد وعلى أهله وصحابه وأتباعه وسلم. آمين. اللهم بارك عليكم كاتب جمال النبي صلى الله عليه وسلم. اللهم بارك عليكم كاتب جمال النبي صلى الله عليه وسلم. nígbà tí àfáwà Umar Bami yìí دام الله حياته وحفظه الله. tí wọ́n ń yan ná Muhammad lọ́wọ́ nígbà náà ni bàbá wa Longambari دام الله حياته شيخ. bàbá tún wọlé lẹ́ẹ̀kan sí شيخ. àṣẹjọ túká níbí láàárọ̀ gẹ́gẹ́ nígbà bí aago káàbọ̀ náà ni bàbá tún wá padà wá ràn lẹ́yìn kó máa wípé ìjókòó mi lélẹ́yìn kódà àwọn òwà láàárọ̀ lásán bàbá ni wọ́n sì de tíra tí a fẹ́ lọ́ọ̀nchì fún wa pẹ̀lú 50,000 naira. àgbákò òbí táwọn yẹn lè sí ni pé wọ́n yí pààrà orí tí yẹn bá ṣe aburú àti àṣìṣe ni wọ́n máa tẹnu mọ́. bàbá ń dé nísìnyí àyè wọ́n ní wọ́n sì gbé 50,000 lé wa lọ́wọ́. bí wọ́n gbọ́ ẹ má dààmú káàsì ní ẹ lọ́kọ́ fún píríntà kí nǹkan máa ṣe. wọ́n sì ní má pé lọ́ǹtì láàárọ̀ ìrànlọ́wọ́ bá fi tẹ̀tíra ní tó rà padà tó lọ́ǹtì ẹ̀ 50k ní bàbá wa wọ́n Gàmbàrí wọ́n máa ń wo owó jọ mí lójú máàmù lè tí yẹn lóní máa fún yín kí ló fún yín rí ẹ gbọ́dọ̀ jọ yẹn lójú kẹ 50,000 lásìkò yìí ó ṣe sàdáàkì ó ṣe sàdáàkì àwọn bàbá ṣẹ̀ṣẹ̀ kan náà ìyá wa sì yàn á sì gbogbo nǹkan ni wọ́n Ọlọ́run kó já rí wọn pẹ́ sà. Àmín. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn bá bàbá ní sáìdì ìgbìmí àti Ọlọ́run kó jẹ́ pẹ́ fún wa sí. Àmín. Tẹ́lẹ̀ yìí onídìí kéèyàn gbé bàbá tẹ́ bá ti di pé wọ́n ò gbé kéèyàn kàn lọ lé nísàlẹ̀ kéèyàn lọ bá wọn. Bẹ́ẹ̀ níṣe ó ti nídìí kéèyàn pè. Lọ́dàkùn délé náà tó pọ̀ sí. Àmín. Ẹ mọ̀ ọ̀rọ̀ gbọ́ púpọ̀ fa. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa sísà. Àmín. Pòfẹ́sọ̀ Olókèlè gbogbo wà láàmà kí a tún kí yín bá a tún pàdé rọ̀lẹ́ tó tún rọ̀lẹ́ jù báyìí lọ a tún kí yín. Dáadáa. Àwọn ìmáàmù wa ní pátákì a tún tún yín kí sí. Oríire yìí Ọlọ́run jò ó jálẹ̀ ọ̀gá àti ànábì. Àmín. Àbá àwọn àlùmáríkásí lásìkò náà làwọn náà wọlé. Àfáà dáadáa. Ẹlòmíì pé wọ́n máa ń pè mọ́ ibi tí èèyàn ti kéwú báyìí inú yóò máa bàjẹ́ bí àkílẹ̀ wá sọ ilé ìlànà ìka ṣíṣe torí yóò máa bà yẹn nu jẹ́ bẹ̀tì sáfà yìí dùn máa wà kàlùmọ́kásí wọ́n máa ń represent wa well ìmọ̀ náà ò ní dìbà ló jẹ́. nígbà náà bàbá wa àgbà náà wọlé bàbá wa nínú ilé kọ́lọ́ jẹ́ bí àlàáfíà yóò kù sí. bàbá Waziri Tijaniya ṣeun jàre. Okay. Kí Ọlọ́run kó já rí wọn pẹ́ bàbá Imam Maraba tò ní. Adama Allahu hayatahu wa hafidhahu. Bàbá wa gbà mú rágájì. Allahu hayatahu. Fáwa Ọláyímíká ẹ máa wó ẹ o. Ẹ má bẹ́ẹ̀ o. Gbogbo gbẹ̀rẹ̀ lọ ní máa ń kàkásà sí o. Tọ́. Ẹ má bẹ́ẹ̀ o. Mo máa gbé rọ́ọ̀dù lórí ọyàn wọn ní ní tí ń gbé rẹ̀. Ó ti jẹ máa mú. Kérésì kò ní tiẹ̀ tí wọ́n. Gbogbo gbẹ̀rẹ̀ wọn máa ń kàkásà sí. Àwọn agbàmúlágájì ọlọ́wọ́ jẹ́ mọ̀ wà dáadáa. Àmín. Mo kí Dr. Nasir Adam Athari. Adama Allahu hayatahu. Dr. Alhaj Nasiruddin Ayọ̀dèjì. Ìkan tó wà ní pírójẹ́tì yìí ni. Dr. Nasiruddin Ayọ̀dèjì fẹ́ni tí ò bá mọ̀ bẹ́ẹ̀ Dr. Nasiru ń jẹ́ bẹ́ẹ̀. Dr. Alhaj Nasiruddin Ayọ̀dèjì. Ọjọ́ tí PG coordinator wa ń jọ kan tí wọ́n láwọn wá ẹjọ́ mò ń wá Ayọ̀dèjì tani tún já Ayọ̀dèjì ẹjẹ́ ń wo bàbá talẹ̀ ń wá mu ní àbá àtijọ́ mo tó mọ̀ pé léwé máa tú àṣírí ọkọ̀ yẹn Sheikh Ayọ̀dèjì. Adam Athari Ọlọ́run fún yín ní lógó tí ó ọkùnrin ẹ bá mo máa ń sọ̀rọ̀. Dr. Ayọ̀dèjì Ọlọ́run jẹ́ máa pẹ́ fún wa dáadáa sí i. Bẹ́ẹ̀ tí lọ́jọ́ bàbá wa yìí nísìn tí èyàn bá ní haraka tó jọ ti bàbá èyàn wulẹ̀ máa wá mú wọn bú wọn ni. Àmọ́ ká má parọ́ ká má jalè. Káwọn kò ń jẹ́ tẹ́lẹ̀ mọ̀ ní sí. Dr. Nasir wọ́n jọ bàbá ní gbogbo nǹkan
Tanyanyan. ọlọ́run ní padà lẹ́yìn Àmín. ọlọ́fẹ́ Ànábì sallallahu Sallallahu alaihi alaihi wasallam. wasallam. bàbá wa gba adébídé sí wọ́n ti wà ń kálẹ̀ pẹ̀lú wa ẹni ọlọ́run gangan tààrà Tanyanyan. ẹni ọlọ́run dá lójú ọ̀tọ̀ ní kéèyàn ní ọlọ́run ọ̀tọ̀ ní kó dá lójú For sure. ọlọ́run dá fáwọn adébídé sí lójú Dáadáa. kó tó di kó ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ sí ṣe ṣẹ̀ṣẹ̀ náà ti fèsì àwọn oníṣẹ̀ṣẹ̀ ní owó èrò tó rọ́pọ̀rọ́pọ̀ ọ̀gá àgbà ló wọlé Ọkùnrin tí ó ṣe kékeré. ọ̀gá àgbà ló wọlé àfáwọn àdáàd mo kí ẹ wá bá kí ọ̀gá ṣẹ́ Ọ̀gá yanyan. Sheikh Murtada Àdùtò. àbọ̀tán ọlọ́wọ́ jẹ́ wọ́n serious yóò wọlé àti tẹnitẹ́ ẹ wá lọ́ra mẹ́wọ̀n ìsìlẹ̀ rẹ̀ wá sálẹ̀ àfilẹ̀ ti ṣubú yìí wọ́n sì ń ṣubú lọ́dọ̀ tí Dr. Murtada Muhammad Saleh bàbá wa tó bí wa àwọn èsì pé wa Murtada Sheikh Murtada Muhammad Saleh ọlọ́wọ́ jẹ́ sí ọ̀sìn kẹ́yìn ní òdi dọ́kítọ̀ kẹ́sìmí òde kẹ́lẹ̀ ẹ̀kọ́ kínní àwọn àlẹ́ àdáàd kẹ́sìmí òde ẹ̀yẹ lọ́tẹ̀lẹ̀ ẹlẹ́ni kì í Adámọ́láwọ̀ háyà dọ́rù. ọ̀hún ṣébí ló ti sọ tèmi láàárọ̀ Bẹ́ẹ̀ ni. àtọ̀ àmì o ọlọ́wọ́ jẹ́ òṣìṣẹ́ bẹ́ẹ̀ Àmín. akí bàbá ayílé sí wípé akíyín tọ́ sódà ó ti dé ó ti dáa jù báwọn ti dáa jù púpọ̀ ó ti dáa gan òkun fún wò lọ́rùn báwọn àbá àtọ́ ni wọ́n máa kọrin tó fi pàdé wọn ọ̀yà ọ̀yà. يا داود العرفان طيبك منازلا يا حامل على الهدى ألف الله يا حامل على الهدى ألف الله لا إله إلا
òru ẹ dákun ẹja lọ jòkó ìfẹ́ tá a fẹ́ fi hàn wọ́n kó má dùn ún lórí mú ẹ dákun kí alùpùpù lọ jòkó sì di fóònù rẹ mú gbogbo agbọ́dọ̀ wá gbọ́ wá sí. àní torí òru wọ́n ní ẹkú òun wájú yìí bẹ́ẹ̀ bá tó nísìnyí láì kéé ṣe ìfẹ́ mọ́ gbogbo àwọn tá a nífẹ̀ẹ́ wọn ní ká jòkó torí tọ́lọ́run àwọn tá a wà níbi tí owó ti mú wọn náà wọ́n ní ẹkú òlọ́nà àwọn ọmọ akéwù náà ẹ dákun ẹjẹ́ wá bí jòkó torí tọ́lọ́run kí bẹ̀yẹ̀ ó kílíà. ẹ dákun gbogbo akọ́ ọ̀tún yìí títí lọ báyìí òru ní mú wa àwọn tábà wà mẹ́ẹ̀ gbogbo akọ́ ọ̀tún yìí lọ báyìí ká dàpọ̀ ká wá bí jòkó sí torí ọlọ́run. Àfojú ọ̀nà lẹ̀. Káfojú ọ̀nà lẹ̀ torí tọ́lọ́run. Ẹja kẹ́kọ̀ọ́ náà fẹ́ wọlé. Wọ́n bá ti dọ̀rọ̀ báyìí ẹ wà ní bíbà táwọn èèyàn gbọ́ Yorùbá mọ́. Àbọ̀ kẹ́sì bá lọ́rùn ní sùn wọ́n sì ń gbọ́ Yorùbá látàárọ̀. Ẹ sọ pé àṣìwọ̀n ẹ̀dẹ́kùn. Bàbá tẹ ti yá tán. Ìṣèjọba bẹ́ẹ̀ bá ní fóònù gidi ẹ̀kan náà ní ó yà bẹ́ẹ̀ tí ní wí. Ẹ dákun lápá ọ̀tún náà bíbí ti kíyà àwọn ẹjẹ́ bẹ̀yẹn náà kíyà. Tọ́yányá. Gbogbo àwọn tá a fẹ́ wá kí bàbá yẹn bàbá tí wọ́n lọ yẹ lákẹ́jà ṣe sùúrù náà ká lè rí bí ká ẹ̀yẹ́ lé lọ ẹ̀yẹ́ lé lọ. Lápá bíi náà ẹ dákun ká kílẹ̀ abẹ ẹgbẹ́ Yorùbá nú agbolé là ń sọ yìí ká kílẹ̀ abẹ. Bẹ́ẹ̀ni. Àbá wa sà ẹ ṣeun ọlọ́run àdúgbò fún àbá wa lásọ blue ẹ dákun sà ẹ ṣeun. Gbogbo àwọn bàbá wa tí wọ́n tẹ̀lé bàbá wa wọlé ẹ lákẹ́sì bá ń wá àyè fún wọn kí wọ́n jókòó ẹ dákun ẹ bá ń kílẹ̀ àyè kan fún wọn kí wọ́n jókòó. Bẹ́ẹ̀. Rárá. Olú lè mímú o ó ti dá bẹ́ẹ̀ khalas. Come on, clear them. Àbá wa tí wọ́n ń kí bàbá ẹ wá ka orin òun lẹ́ẹ̀kan nísìn kí wọ́n fetí gbọ́ ká máa wá lọ bí tó kù. يا داود العرفة من طيبة منازلا يا حامل علم الهدى ألف الله يا حامل علم الهدى ألف أهلا بمن أعلى الأنام منادي
kí ìwọlé bàbá pẹ̀lú tí àdókòtò Ìsá tí a torí rẹ̀ jòkó tí wọ́n kọ lórí fún bàbá yìí. a kí wọn kọ́lọ́n kó dákun kó jẹ́ ọjà rẹ̀ kó jẹ́ mi àlàáfíà wọn kò fún wa. lápapọ̀ gbogbo wa nísìnyí àjọṣe wà dùhà ọyọ̀ kan gbogbo ń tó ní bàbá tí bàbá náà ní Ọlọ́run ti fi bá nẹ́bí lò Ọlọ́run kó bá wa fi bá wọn lò bẹ́ẹ̀ ká máa fi kí wọn káàbọ̀ sí ìjòkó wa yìí gbogbo wa ní ká tẹ́wọ́ kájọṣe wà dùhà náà. بسم الله الرحمن الرحيم ضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فأهوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. آمين وآمين ماري آمين 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 يا الله. káwọn yẹn lè mọ̀ wípé ṣe máa ń gàmbàrí ni wọ́n ń ṣàdúrà wọn ni kó má lọ tẹ̀sẹ̀ bọ́nà. àti pé Fúlàní náà ló dá mẹ́ta lẹ̀ Fúlàní náà ló bẹ̀rẹ̀ mẹ́rin tọ̀ ṣe má dá sílé ìwà ẹ̀dá fún tọ́ kì í tẹ̀ sẹ́yìn ní báwí. ó dà bẹ́ẹ̀ kárọ̀ fà á tó ní mẹ́rin mẹ́rin. nísìnyí àfa wa Suleiman Muhammad Al-Fulani wọ́n lò sẹ́yìn méjì mo kí Dr. Jalal ti àfa wa Sayuti nínú àwọn tó wọ́n serious nínú wa nù àwọn náà ti di dókítọ̀ gbogbo ẹni tí ẹ bá rí bẹ́ẹ̀ ń pè dókítọ̀ gbòòrò tí o ti di dókítọ̀ kò serious àwọn serious ti wọn Dr. Jalal ẹ dìde káyọ̀ rí ẹ dìde ẹ wá gbọ́dọ̀ tó yìí fún wa. Allahu Akbar. ẹni ń jẹ́ pé ẹni yìí fún wa kọ́ ọmọ rẹ̀ yìí fún wa kò sí fèrè tó pọ̀ ni. bẹ́ẹ̀ni ìrìn àpọ̀ ẹ̀jọ̀. sí fèrè bá pọ̀ ọlọ́run alisaro imarkas ọlọ́run máa dúpẹ́ fún yín ìṣẹ́jú méjì ní Sheikh Al-Fulani ó lò ká má bínú ọlọ́run wọlé ayé tẹ́ serious jáfọ̀ ọ̀tán náà serious. Àmín ya Allah. Dr. Al-Fulani ẹ bẹ́ẹ̀ náà àbá wa Suleiman Al-Fulani ẹ dákẹ́ má bínú torí ọlọ́run ìrántí pè yín láàárọ̀ wọ́n á rí pé ọ̀lẹ́ iná dá. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. يا دكتور الآن كنت وصرت يا دكتور عيسى ائتمانا قد علاك سرور هذا وإنا قبل نعلن جهرة فاسأل بأنك في العلوم بحور وبأنك العلوان للأجيال في الإسهام والإقدام حظك طور وبأن يومك نحو جهد مستمر وبأن ليلك جده موفور وبأن ذكرك في المسامع إبرة تدعو إلى حب العلا وتمور ونشأت في أيدي رجال سوقهم تربو وتأنسهم فكيف تبور ورزقت بالتوفيق في كل المنى سبقا حفيفا لا يضرك زور وظفرت بالنجح التمام محتمى محمود ختم سعيه مشكور وبلغت جهدا تقته ومهارة ممتازة أولى لذاك سطور وجعلت تفتخر البلاد بفوزك المسعود بل كل بذاك فخور حقا من الأمل العجيب علمته بين الشباب لأنت يا منصور هذا ويعجبنا نصيبك صاحبي فإليك منا بهجة وسرور والله أسأل من عظيم نواله ألا ينالك في خطاك ظهور
يا رب صل على النبي محمد من بالصلاة عليه يكمل النور. والسلام عليكم. Bàbá Al-Fulani Sheikh Suleiman bàbá àgbà alfa ńlá wọn ní kọlọm dákun kó jẹ ìṣèlú ilé pẹ́ kọlọm má jẹ́ kí mẹ́mà náà parí lára yín ibi tá a wà báyìí nísìnyí ìṣẹ́jú márùn-ún tọ̀ tí microphone ọmọ mi lọ sọ́dọ̀ bàbá wa gbogbo ẹni tí ò rí tíra rẹ̀ tí ò rí nǹkan ò ṣe kó dáhùn kó má bínú pẹ̀lú gbọ́ ọlọ́run tí a bá wa bá ṣe nìkan ẹtọ́jú rẹ̀ dáhùn tó lọ ẹ̀yìn lákọ̀ọ́kọ́ pé tíra ti ń bẹ lọ́wọ́ mi ẹ̀yin ó sì ti tẹ̀lé bàbá lẹ́fẹ́ sí adúgbò wàhálà yìí látàárọ̀ tí a máa ń kọ́ mi tírì àwọn adìyẹ wọn ṣe ẹ̀ṣẹ̀ tí ẹ má wọrí olùmọ̀ ìṣẹ́jú kan lọ ní tíra ti ń bẹ lọ́wọ́ mi àfa wa Dr. Muhammad Saleh àwọn ni wọ́n kọ Aisha nínú àwọn oríṣiríṣi tírà tí wọ́n ti kọ sílé wọ́n wá mú kan mẹ́ lónìí tá à ń ṣe celebration ìjáza dòkítọ́rà àwọn yìí bẹ́ẹ̀ bá ní kí là ń ṣe látàárọ̀ títí bí ìrọ̀lẹ́ wọ́n wà nù àkọlé ọmọ túmọ̀ tí wọ́n ń ṣe látàdá kọ́ máa ní ẹ̀yìn wà dókítọ̀ kò yí ọ sí ó bá yí ọ sí ọmọ pé ó tó ká tó ṣe jù báyìí lọ. wọ́n wá mú kan nínú tírà yìí gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ṣòro àwọn abẹ́lọ́sù lọ́jọ́ àbá ẹ máa wà dáadáa ẹ bá ń kí bàbá wa kú ti dìbò kọ́ bá ń kí gbogbo àwọn fò yókù. wọ́n wá mú kan nínú àwọn tírà yẹn àbá wa dr ewúrẹ́ tún ṣe yìí lásìkò tá a fẹ́ ta tiwa ó kí àti bàbá ni ẹ má bínú. wọ́n wá mú kẹ́nu àwọn tíra yẹn gẹ́gẹ́ bá ti mọ̀ pé ṣòro ti ń dájú kọ ọmọ ilé kéwú òun náà ní ká ṣe wàhálà ká fi kọ́ mímọ̀ pẹ̀lú ìyà ká tún kọ́ tán kí wọ́n tún lóun fẹ́ máa kọ tíra ká má torí mi tẹ́ tíra yìí wọ́n ti kí ó wà ní àwọn libraries tó wà ní gbogbo àwọn institution in Nigeria professor tó wò ó tí wọ́n ní ó dáa ó ti wáyé márùn ni wọ́n professor márùn ni wọ́n ní mẹ́fà ni wọ́n ló dáa wípé eléyìí tó ń táwọn yẹn ní máa ń kà Halqatul Gambari fi Burdatil Busayri iná lórúkọ tíra náà àti wá ṣègbìyànjú ní níta fẹ́ ṣe pẹ̀lú tíra yìí ni pé a fẹ́ print 2000 copies àti wá bẹ̀rẹ̀ látàárọ̀ à ń rẹ́sì owó fún printing rẹ̀ lásán ni àìlọ́ọ̀jì ẹ̀ torí copies tá a ṣe kalẹ̀ ojú 20 lọ agbára tábà kánò kábàárà àbáwò tó ká gan gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ọ̀rọ̀ mímọ̀ ti rí bí nǹkan yìí ti pọ̀ tó yìí 20 copies lásán la nílẹ̀ a sì fẹ́ tẹ 2000 copies ẹlákẹ́yìn tẹ̀ ń wò wá lórí péjì àbáwá ríbi dé sí náà lẹ gbọ́ yìí péjì wo ni ayé tó ń wò owó tí àbáwá yìí Gàmbárì bẹ́ẹ̀ ni àbáwá tẹ́ máa gbádùn wá sí wọn ni wọ́n ní tíra yìí àwa fẹ́ píríǹtì 2000 copies Trade TV náà ní ó bá ti gbé jáde kálukú máa rí bàbá ní ẹ̀yìn tẹ́ bá padà ń rí àtàgì àkáǹtì nàmbà wá síbẹ̀ ẹ̀jẹ̀ àbáwọn ará yìí sọ̀rọ̀ náà ká tó dọ́dọ̀ yìí èmi ò sí pẹ̀lú wa èmi wá sí pẹ̀lú yẹn kò sí láyé ni èmi ní abẹ́ píríǹtì 2000 copies bàbá wa Imam Gàmbàrí orí ìkátọ́lọ̀ ṣe fún mi ni pé bẹ́ẹ̀ bá so orí fún èmi o ní wílé wílé padà ní dákẹ́ bàbá Imam Gàmbàrí àwọn ni wọ́n wá ṣáájú pé 2000 copies tá a fẹ́ píríǹtì àwọn fún wa 50,000 mẹ́. Allahu Akbar. kódà wọ́n bá ń ṣe kíra yìí 5,000 tó bá fi ń píríǹtì rẹ̀ kódà kó jẹ́ 10,000 sẹ́nu kí wọ́n ti kú omi 2000 copies. Bẹ́ẹ̀ni. ara wọn tí wọ́n fún wa náà 50 láàárọ̀ nínú wọn ni Sheikh Abdul Fattah Aribidesi 50k ni wọ́n fún wa láàárọ̀ wọ́n sì ti wáyà rẹ̀ sí wa owó tí o bá ti wọ 50 mọ́ ló wáyà fún 2000 náà lọ sẹ́yìn sí ni ọlọ́wáyé owó ló ti kó bá mi lọ́dọ̀ ìjọba ọ̀sẹ́ di owó dé àwọn náà wáyà 50k sí wa wọ́n ní ká fi kún bàbá wọn Amirul Muhajirin tí mo ká dàm sọ̀lì ní wọ́n ti fún wa 20,000 bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe láàárọ̀ bàbá Sanusi ewu náà 20,000 wọ́n fi kún bàbá wa Imam Gàmbàrí lọ́wọ́
àwọn yẹn pọ̀ bẹ́ẹ̀ ṣe wá rí ní ọ̀lẹ́yìn ẹ dákun abẹ́ afáàlẹ̀ aṣáájú mo ní wọn nísìn wọ́n ti dé mo ti hálẹ̀ aṣáájú lẹ́yìn ẹgbẹ́ owó wọlé ni ẹ má jẹ́ wọ́n pè é lórí fóònù mi àti aṣáájú lọ́rọ̀ wá yẹra wa èyí ó kọjá bẹ́ẹ̀ni àmọ́ tí ń ṣe tí fi ń rówó kì í sálẹ̀ aṣáájú níbẹ̀ mi ló ti mójútó sáìtì ní sílẹ̀kọ̀ fún àwọn state sí Lẹ́kì òun bẹ́ẹ̀ mi dọ́wọ́n wà ní àwògùn àwògbé tọ́ alẹ́ aṣáájú ti wá nu. small but mighty. ẹsẹ̀ ẹ wá jókòó lórí odò máa wá ọ̀run mi rẹ̀ lórí kó tó kú. ẹni tó ní bá bà ẹni tó ń rìn kí wọ́n ní kiri kan ní ti kọ̀lé ayé bọ̀ iṣẹ́ rìn kí láyé rẹ̀ òun ni wọ́n lọ bí sagbára dédé rẹ̀ lọ́wọ́ wá bí tó ti ríṣẹ́ gidi ṣe. ọ̀rọ̀ ògidì. àbá àwọn Musa Marafa ẹ̀dá kẹsùnmọ́ mi àbá àwọn Musa Marafa gbóni wọ́n wà àwọn dà àbá Sheikh Musa Marafa èyó lédè tí mo wíwù bá a má mi rèé lónìí bá a gbẹ́mi rèé ní bàbá rẹ̀ alọ́run mi là èló ló ní ọ̀dọ́ Ọlọ́run lówó wà kíkọ́ ọmọ lọ ṣiṣẹ́ gidi máa wẹ̀ nínú obìnrin ká jẹ̀mú lọ mú ọ. ọ̀dọ́ làwọn ẹni ṣe extra charges mi. wọ́n ti gbọ́ òun lórí ìfà kiri kàlà ìjẹ̀nu fi mú ẹ̀kọ́ fi sẹ́gbẹ̀ẹ́ náà wèrè ń ṣe wíńdà jẹ̀mú ó lù dáadáa. Sheikh Musa ni. Taso. ọba Marafa fẹ́ wíńdà. Ọlọ́run jẹ́ àrí pé ẹ dákun ní ìjókòó àwọn àgbàlagbà kọ́pì tíra yìí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ ó wọ̀ bí 10,000 a sì fẹ́ print 2,000 copies ẹ dákun èlò lẹ́yìn náà fún wa. wọ́n ní lágbàkà bàbá àbẹ̀m Gàmbàrí àwọn náà fún wa 20,000. Allahu Akbar. àbá àtẹ̀yìn bá fún lówó nísìnyí tó lówó kéré ẹni kóhun náà tú àpò rẹ̀ o. àtàkàntì rẹ̀. àdáhùnlẹ̀ ẹ̀jẹ̀ wọn àpò yín wò 20,000. bàbá wa jẹ́ ara Ọlọ́run jẹ́ mi wọ́n gún. àmín. bí mo ti wí mo ti kí àfa àbáwọn. 20,000 káàsì àbí ẹ̀sìn ìdátẹ̀ fún ẹ̀dá àwọn abẹ́lú POS. 20 ni ṣẹ́jọ́ wá ní káwọn náà fi kún wọ́n bá lọ ní bọ́ọ̀lù wọ́n sàṣàn wọlé. bẹ́ẹ̀ni. àtẹwà mi kẹrẹ yìí náà èló lẹ́ẹ̀ fi kún ọkùnrin tó lówó ewu bọ́ọ̀lù ẹ̀yìn pé wọ́n máa ṣiṣẹ́ dáadáa nù. bẹ́ẹ̀ni. èló lẹ́ẹ̀ fi kún sà. bàbá àtọ̀lé wọn lọ fi gbó ẹ̀ nígbàgbó ẹ dákun èló lẹ́ẹ̀ fi kún di ọmọ kéwú náwó nísìn ẹ lọlé kéwú àwọn ọmọ nísìn iPhone ni wọ́n fi sọ́wọ́. bẹ́ẹ̀ni láti dáadé. ọba àwọn ọmọ nísìn bá yàtọ̀ sí járí. ilẹ̀ wí 20,000 ní àbá Musa Marafa yóò máa dá sí fún yín. àmín. ẹ máa lọ jókòó ẹ wá ẹnì wá ní. owó kò náà bàbá wa àfa ńlá tó rẹ̀ lè gbẹ̀gbẹ́ lọ. bàbá ní nǹkan mi tí mo ṣe kí ni mo ní ta owó kò náà bàbá àfa ńlá ni mo wí o àfa ńlá nísìnyí àlàáṣáájú ẹsẹ ẹwàyà rẹ abẹsẹ ndíẹ ẹmu wa ni wọn lè kẹ́ni kò mu àwọn kẹ́ni mu wa ni àwọn èèyàn ti wá nù àwọn èèyàn ti wá nù àbá máa yin wọn náà àmọ́ láhùn. bẹ́ẹ̀ni. àwọn èsì jèrè méjì kó jèrè owó ara rẹ kó má ní yìí ta. tọ́ yóò mọ kàn ní. àlàáṣáájú wò ni tíra yẹ dákun ẹran mímọ́ lọ́wọ́. ẹ máa rántí lọ́wọ́ ẹ̀nà tí ra ẹ lọ́wọ́ apẹ nìkan bó wá bá a sí ló ń ti jẹ́ àjò ní àti fún Five Alive a fún ní egg roll ó wá wúkọ́ sí báyìí on behalf of me and my family I will get back to you ọlọ́wọ̀n ní get back to you ọlọ́wọ̀n tẹ̀ sí gẹ́ẹ̀dù. bá a bá tẹ̀ jèrè sí bó mú Five Alive wá. ojú mẹ́yà méjì lọ́wọ́ wọn jẹ jẹ́. Àlàáṣáájú wọ́n ní 50,000. Allahu Akbar. àwọn kírísítẹ́nì wọ́n lélẹ́yìn wọ́n máa ń mọ iye owó. Allahu Akbar ẹ bá mú àkùkọ ẹdí sọ́ọ̀sì wọ́n kọrin ẹ̀mí fún. wọ́n sì tán lólu. Àlàáṣáájú ti fẹ́ ṣe é nù 50,000. wọ́n láwọn fẹ́ wáyà nù èyí ń wọ wáyà wọ́n fẹ́ wáyà rẹ̀ 50,000. wọ wáyà. ẹ dákun ní ìjòkó yìí ẹni tó bá tún fẹ́ ṣe bẹ́ẹ̀ àní máa ka líìsì ẹni tó bá fẹ́ lọ́ǹtì tó gbọ́n tá a wí iye 2,000 copies la fẹ́ ṣe ọ̀kọ̀ọ̀kan dẹ̀ cost 10,000. péré. tọ́ba láwọn tí ń píríǹtì lẹ́gbẹ̀ẹ́ wò ó
Alhasbi ni òun ló bá wa sí Alhasbi print ṣe printer mi máa ń lẹ̀ òun àtàwọn yòókù ni tọ̀ Alhasbi lẹ́yìn Alhasbi àwọn yòókù dípò àwọn náà díẹ̀ kan. bẹ́ẹ̀ni Alhasbi principal and others. tọ̀ bàbá wa látàbújá mo lẹ́tọ̀ọ́ àti gbẹ̀yìn tọrọ mọ ní jẹ́ sí ọmọ sì lè pe bàbá rẹ̀ bàbá ń bá dádì wọ́n jọ wọ́n wá bí pé èlò ni wọ́n fún wa ọmọ àbá àgbàlagbà ìdí mo sì rán sí yìí bẹ́ẹ̀ni àbá rẹ̀ ló sẹ̀dẹ̀ máa mú. ọlọ́kùnrin mọ̀ wọ́n rí. Alpha. Ìbéèrè bàbá náà ní 20,000 naira. Lápò yìí tẹ́ bá ń fún wọn lákàntì ẹ bá ń lọ fún wọn. Ọlọ́rẹ́bù Adébára ẹ ti dẹni tá a máa pè látàná tẹ́lẹ̀ SA to His Excellency the Executive Governor of Kwara State. Ó yẹ ká béèrè ti Abraham Razak lọ́wọ́ yìí. Ẹ ṣe dá. Wọ́n ní àwọn náà ó ṣe ní 20,000 naira. SA to His Excellency the first citizen of Kwara State Malam Abraham Razak. Ó yẹ káwọn náà lọ títí ráì so ẹ dábẹ́ wá ṣètò bí ó ti lọ́dọ̀ wọn. Àyè ń tàlá tani ká tó pè ọ̀nbọ̀ ẹ dákun àwọn táwọn lọ títí ráì ìṣẹ́jú kan. Àbáwá náà Ibrahim olóyin 5,000 naira ọmọ tí ń gbowó ìdá àwọn náà débẹ̀. Ṣé bá a ti pọ̀ tó yìí kódà gbogbo àyíká ti wà ń jòkó yìí tá a bá mú 2,000 wá ó ti dowó bí gbogbo wa ti jòkó yìí tó bá jẹ́ 2,000 la bá mú wá ó ti dínkù nù tá a fẹ́ ṣe. Ẹ dákun ẹja ṣe bẹ́ẹ̀ nísìnyí gbogbo àwọn náà tá a wà ń jòkó yìí kódà bó ṣe 1,000 àtàtìrà yìí kẹsẹ̀ ìtọ́ mọ̀ owó wa tó máa ṣe wá ń tìrà o akẹ́wọ̀n fi ń ṣe presentation ni o. bájà kílẹ̀ ń sá. ẹni tó bá fẹ́ gba kọ́pì nísìnyí kó tó di bá ní 2,000 kọ́pì òun tó bá san 50k á fún kọ́pì kan. Ló wà fún àwọn àdìbìdé sí ẹ fún wọn kọ́pì Alásádì ẹgbà kọ́pì yín. bájà ẹ̀ ń sá ká máa ń pè yín àlọ́. Bájà àpà ẹ̀ ń sá ká máa ń pè yín. lákùnbà mú ìṣẹ́ra eléyìí ti yá ó ṣe bọ́jà wà nù ẹ dákun ẹgbà bẹ́ẹ̀ nígbà tó yẹ pé kò náà bẹ́ẹ̀ ká. àwùrọ̀ yá ẹ̀. bàbá Bájà 10,000 bàbá Bájà ní 10,000. ọmọ orí ẹ̀ tọ́. Bàbá mọ́ gàmbàrí wọ́n yọ̀ kan tí wọ́n wá 50k náà fún wa bàbá àdìbìdé sí mo ti fún wa láàárọ̀. bẹ́ẹ̀ni. Bàbá Bájà 10,000 àkáǹtì tí mo ṣe sí dà. àkáǹtì àbáyé kọ́ tán. Ẹ dákun ta tún ló fẹ́ bá wa dá sí tírà ìtorí Ọlọ́run ká máa lọ bí àdúrà fún bàbá. Ta ló fẹ́ bá wa dá sí tírà yìí àníkẹ́yìn ló dìde kódà kó ṣe 1,000 ká mú un wá ẹ já máa ran mímọ̀ lọ́wọ́ fa. Wọ́n padà lé bọ́ọ̀lù ọ̀sáyé ra dátà kan lè wo bọ́ọ̀lù tán lórí fóònù. bẹ́ẹ̀ni. Alhaji wa bàbá wa Alhaji wa Abdul Wahab àti ọmọ ìyá wọn bàbá wa Zulu rẹ̀yìn ọmọ àkíkà àwọn náà ní 20,000 naira. Allahu Akbar. O ti tó bá rí bẹ́ẹ̀ àdúgbẹ́ báwọn nísìn a máa lọ síbi tí ó tún kù ọmọ kéwù kan fi síbẹ̀ wọn fẹ́ nìkan kan o. Nísìnyí báyìí àgbà owó kùnà bàbá wa àgbà bàbá wa àlùfáà ńlá. ọ̀dà màmá orí ẹ̀ tọ́. bàbá látọ̀rọ̀ bàbá wa náà 5,000 naira wọn láwọn náà lọ́ọ̀tì tíra náà wọ́n sì ti fẹ́ ṣe owó yẹn. Nísìnyí àgbà owó kùnà ó ti lọ o. 10,000 Bájà tẹ́lẹ̀ ńkọ́ Bájà iná kìíní ẹ jẹ́ máa wí lọ́pọ̀ kan. Bàbá wa gba àlùfáà ńlá ọ̀dà màmá orí ẹ̀ tọ́ wà. láti ilẹ̀ tí bàbá máa náwó sí ni mímọ̀ Ọlọ́run a sì dúpẹ́ láàyò líwo ajẹ́bà ni mo sì ní. bẹ́ẹ̀ni o. Mímọ̀ tí wọ́n náwó sí Ọlọ́run ò jẹ́ wọ́n kó fò mẹ́. alhamdulilayi. Bẹ̀rẹ̀ látòrí àlùfáà wa Adam kárí gbogbo àwa yòókù ọlọ́mọdé akúmọ̀ yín lójú. amiina. Wọ́n ní Markazu Nurul Islam Lágége wọ́n láwọn náà lọ́ọ́ ti tẹ́lá yìí pẹ̀lú 10,000 naira. Markazu Darus Salam ní ìlú Gbẹ̀dẹ̀ 10,000 naira. Allahu Akbar. Markazu Masha Allah ní Làwùmí 10,000 naira. La ilaha illallah. ẹ̀rí bí a ti pa fún wáàsí tí ìrìnàjò wọn wà lọ́ọ̀kan tọ́. ó ti tó náà síkútí lọ́nà síkútí ibi ọ̀sán ibi alẹ́ ọlọ́run má fi pa fún wáàsí. Bàbá wa ní owó 30,000 naira ní àwọn bíráǹchì ibi tí mímọ̀ ti ń sọ̀kalẹ̀ látọ̀dọ̀ tiwọn náà wọ́n láwọn lọ́ọ̀jì tíra yìí. Sì bá ń gbé ọlọ́run tó ti jẹ̀mọ́. Allahu Akbar kabira.
bàbá àmọ́ Gàmbàrí ọ̀tún gbà yìí wọ́n ní 5,000 naira owó kò náà bàbá wa àgbà bàbá àlùfáà ńlá òun ní. àwa tí a kún owó yìí a pọ̀ gan ẹ bá ń bá ti bàbá mi pàtàkì wa bá ń gbá wa ta ló súnmọ́ wọn. àwọn adámbọ̀rọ̀ nù 5,000 naira bí bàbá adámbọ̀rọ̀ nù ti náwó látàárọ̀ nù wọ́n lówó kò náà bàbá wa àlùfáà ńlá bàbá adámbọ̀rọ̀ nù wọ́n ní 5,000 naira sẹ́yìn lẹ́ẹ̀ máa gbà ókè. bàbá àmọ́ máa bá 5,000 naira account number ti bàbá àbí ẹ̀rọ̀kùn ẹ̀ntàkàtì bàbá wà fà ńlá nípa ìjẹ̀bú ní ìrìn Ìjẹ̀sàgán ló tóbi o. bàbá wa alájà Maimuna Mustapha nídìí àgbẹ̀dẹ tí olùdásílẹ̀ Shamsuddin 5,000 naira wọ́n lówó kùnà. bàbá Mudir wọ́n láwọn sọ̀pọ̀tì bàbá Dáńbọ̀rọ̀ nù bàbá ìbámu Akátaki pẹ̀lú 2,000 naira wọ́n lówó kùnà bàbá Dáńbọ̀rọ̀ bàbá wa àfàlà ẹ̀dá kan ẹjọ́ òkùnà yìí ó ní tààrà ẹjọ́ ó ní tààrà Dr. Isa Alfa Dr. Isa wọ́n ní 20,000 naira àwọn kùnà bàbá wa àfàlà Dr. Isa gẹ̀ẹ́ tí wọ́n pè wá 20,000 Shamsuddin 2008-9 wọ́n ní 5,000 naira ó kùnà bàbá wa bàbá ní Sámù gbọ́dọ̀ wa. Alifa ẹbíkún. Bàbá náà sáàmù 2,000 naira. Dr. Jalal Sayuti Ológele 2,000 naira. Àfáìgbà Sheikh Al-Fadil Murtada wọ́n ní 2,000 naira. Àfáwọ̀ lórí buwa Débára wọ́n ní 1,000. Al-Markazi 2,000 naira. Wọ́n ló kùnà bàbá. Dádì mi láti Ìwálé Aláwo l'Abuja wọ́n ní 2,000 naira. Wọ́n ní owó kùnà bàbá wa. Àfáà wa ọmọ Alimi 1,000 naira. Bàbá ní dá dúró. Àfáà wa wọ́n ní 1,000 abẹ́ láàbù sẹ́jú kan náà ló kùsà. Àfáà Abdul Wahab 1,000 naira. Al-Asadi ní àkáǹtì nọ́mbà tí owó wọ̀ fún bàbá 10,000 naira látọ̀dọ̀ Al-Asadi. Allahu Akbar. Wọ́n ní àkáǹtì nọ́mbà ẹ̀rọ òkú wá bí nísìnyí. Àbá wa Alábìdún, àbá wa Kàfùdín Nàjára, àbá wa Bájà 2,000 naira wọ́n lówó bàbá. Sirajul Ulum 5,000 naira. Dr. Nasir Rọ̀mọ̀kéwò, Dr. Nasir Adáwọ̀tání 2,000. Bàbá Ṣẹ́kí Gòbíl, wọ́n lọ ẹ̀kọ́ wà ní ìjòkó yìí. Àmọ́ nǹkan kan ló ṣẹlẹ̀. Wọ́n ní 5,000 naira ti kù náà. Wọ́n lẹ́yìn tára náà 2,000 ẹ̀wá. Alọ́ ti tíra ló kọ bàbá èlò ni wọ́n fún wa. Ẹ dákun ẹ tètè sọ̀rọ̀. Tíra 10,000 kọ́pì kan àti 150 à 100 ló kọ sẹ́ríkì mélòó. Wọ́n ní 20,000 naira ẹjọ́ wọ́n rí bàbá. PA 20 ìwé mìíràn fẹ́ wò pé sẹ́ríkì nítorí ẹ̀jọ̀kó pẹ̀lú sẹ́ríkì láì 100 ni. Jíṣẹ́ 100 ilé ìwò lè lùí. Wọ́n ló kọ́ àpáṣẹ́rí kí gò bí 30,000 naira. Ẹjá wà ló àwọn ìyásíkò. Ìsáàmì Markaz 1,000 naira. Al-Haddad 1,000 naira. Àwọn ìgbà àbá ìṣá 1,000. Ẹlákẹ́ ní ṣùgbọ́n náà PA lórúkọ Sẹ́ríkì 30,000 yìí ń kọ́. Ẹ pàdé. Mẹ́sẹ̀jì Abíọ́lá àmì ìwé ti dìgbà ọkárùn. Láìláì kí mo ní. 20 ni ẹ ṣe káwọn ẹ̀rẹ́ ti 50 báwọn. 50 àbí ẹ̀gbọ́n 50. Àbọ̀ndúrẹ́nì. Ó ti dàdé òun o. Lọ́mọ tó ní 50,000 táyé lọ́nà àjẹ́ náà o. Àbá àtẹ̀bá ní ìdámọ̀ràn ní 1,000. Àti àhájú wa náà Ibrahim 1,000. Àbá wa Abdul Fattah 1,000. Bàbá Àgbàjì 1,000. Àbá wa Sheikh Abdul Fattah Àríbidésí 10,000 naira. Bàbá wa bẹ̀rẹ̀ lásù àdúrú kéwù yìí. Wọ́n ti ní 1,000 naira. Làkàdíjà kù àti ilẹ̀ ìlàfí nísìn. À ń ṣe yóò máa lọ́dọ̀ bàbá olówó yìí. Àkàdíjà kù àti ilẹ̀ ìlàfí. À ń ṣe nísìn fún mi. À ń ṣe nísìn fún bàbá. Ó yẹ wọnú ẹ̀kẹ́ tó ké. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ayakumullah. Unwan al-qasida Safiu Salam.
بمثلكم يبرج الإسلام وامتجدا ويفرق الدين إذ بايعتموه يدا قد خصق الله إذ في خلقه خير لهم رسالات في إصلاح ما فسد مستلزمون سلاما مجبرون على إحياء حملوه ثم من ولد مستلزمون السلام مجبرون على إحيائه حملوه ثم من ولد مجدد الدين فخو العلم الفلا في عصرنا أنت رمز الأمن والرشد إمدي نسل السلام وإشادته يا أسوة الخير تبت الأصل والهدى يا دعوة الله أهلك ما وعدا واسمر مكيدهم في كل من قصد وافق لنا شيخنا داود الفلا بكل عبد دعاك السلام عليكم ورحمة الله وبركاته. سلام على شيخ الفلا مرادنا سلام للأولى لرمس الهداية فاسمعوا لأعدائه أسب الحناما سلام على شيخ الفلا مرادنا سلام الأولى سلام على شيخ الفلا مرادنا سلام للأولى لرمس الهداية فاسمعوا يا داعي أسب الحناصى ọgbẹ́ni tó bá ti lóhùn ní ẹran kò sì ní rìn. wà láyé láyé yìí rí. ń bẹ nínú tẹ̀lé ṣe pé lọ́tí ti ń kọrin. bàbá mi bàbá àfáà àlùbáríkà mi wá gbàmọ́dé. àìmẹ́lẹ̀ ká náà ọ̀bí ń bẹ lójú kan. àbí àbáyé máa ṣe tiẹ̀ lọ́jà rí. máa ṣe lọ. òun tó kọ́ ọmọ símáwó lónìí ní ọkọ̀ símáwó lọ́la. bẹ́ẹ̀ni. lákàdíjà kùmùrà sọ omi náà kó ṣe kán. àbí ìbílẹ̀ alẹ́ yìí máa حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش بهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنهم من خوف آمين قل كذا آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله 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 محمد رسول الله الله صلاة ربي سلام ربي على النبي صاحب الجلالة وإرحم الله الشيخ آدم والشيخ موسى كسائلها وشيخنا برهم وبارك الله في الخلائق هدى كونهم إمام الله لقد جاءكم الإله حديث المقام وصرف الزمان منطلق سويا إلى تسبيح رب العالمين وتحميد له جلالا لجلاله وتهليلا وتكبيرا لأسمائه مما شرفنا وكرمنا في عبده الدكتور عيسى الجباري nínú tí Ọlọ́run bá ṣe fún wa tó ṣe níkẹ́ tó sì fi pọ́n wálé lára dòkítọ́rù wa Isa Al-Gambari. الذي فتح الله عليه وفتح له. èyí tó ṣe pé Ọlọ́run bá ṣílẹ̀kùn mímọ̀ fún ọba tí mú kálámù bẹ́ẹ̀ náà ní wá gẹ̀rẹ́gẹ̀rẹ́. معالم الإسلام. Ọlọ́run bá ṣí ọ̀nà náà fún wọn ó ní kí wọ́n máa kọ́ wọ́n sì rí kọ́. Ọlọ́run fi ẹ̀sìn yé wọn
نحو الكتاب والسنة látara pé tọ́lọ́run sọ ní tànàbí rẹ̀ sì sọ ní. وراثة لآبائه وأجداده bó ti rí lérí tiwọn yìí bẹ̀rẹ̀ ọ̀dọ̀ tiwọn kọ́ ló ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ látòrí àwọn tó wà lánàá mọ̀ ni. وشيوخه وعلمائه. àwọn àfa àkọ́kọ́ wọn báwọn náà ti rí nìyí. فسبحانك اللهم. àwọn kí wọn lọ́wọ́ bá tó ṣe bẹ́ẹ̀. تبارك اسمك وتعالى جدك. orúkọ rẹ̀ mà tóbi gbígbọ́ngbọ́n rẹ̀ mà tóbi. ولا إله غيرك. kò mọ̀ sẹ́lómi àfiwọ́ Ọlọ́run. أحيي جميع الحاضرين. àwọn akí gbogbo àwọn tá à ń bẹ́ ń jókòó pátá. ساداتنا وقاداتنا. àwọn aṣíwájú wa ẹ̀yin èèyàn ńláńláńlá. مولانا الإمام الغنبري الحاضر. bàbá wa Al-Imam Al-Gambari tí wọ́n bẹ́ ń kalẹ̀. جميع السادات الدكاترة والبرافيسا. àti gbogbo àwọn dọ́kítọ́rù àwọn pàráfísà. حفظكم الله ورعاكم. ọlọ́mọṣàbá aṣọ yín kó bá a dúró tì yín. ونذر الله وجوهكم لما ترضون به. ọlọ́mọṣàbá jẹ́ kójú yín máa tutù pẹ̀lú ìkẹ́ àti ìdẹ̀ra tẹ́ ẹ fẹ́. الله عنكم وترضون عنه. ọlọ́mọṣàbá yọ́nú sí yín kó tún yọ yín nú. سبحانك الله تعالى. سبحانك الله تعالى الباوي. سبحانك الله تعالى جلالك الله تعالى. جلالك الله تعالى جلالك الله تعالى. جلالك الله تعالى حمدك الله تعالى. نمدك الله تعالى الله الله الله. نمدك الله تعالى. torí àsìkò àbáwí jù bẹ́ẹ̀ lọ ìdá wa fi kí afárá wa ni pé subhanaka Allahumma fi sayyidina mudirina habibina al-alamin. مديرنا حبيبنا العالمين akí ọlọ́run سبحانك اللهم في شيئنا جلالك اللهم في àbí شيئنا orúkọ rẹ tí ò ní ká mi tẹ̀wọ́ lọ اللهم في شيئنا كمالك اللهم في شيئنا مديرنا حبيبنا العالمين habibullah adam abdullahi ẹ̀rọ حبيبنا العالمين إلى لقد جاءكم ترياسكم بسم الله الرحمن الرحيم إلى في الرباك إلى في مهلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن فإن الله فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. نظرت وتصفحت ذلك الكتاب العظيم àwọn tírà yìí ní ìwò sáré wò ليلة أمس إلى صباح اليوم ní alẹ́ àná sí àárọ̀ tá mẹ́mẹ́ yìí بديك المقام. nítorí àsìkò tí ó gbà wá tá a lè jókòó tì í رأيت dáadáa. فيه في الكتاب أشياء كثيرة. a rí àwọn nǹkan tó pọ̀ nù tírà náà ní àwọn nǹkan ẹ̀kọ́ tó pọ̀. القيام بشرح المدح البردة المدينة. èyí tí àfáwà dòkítọ́rù Ìsá tí wọ́n dìde láti lè ṣe ṣáréwù àgbọ́yé lórí búrúdà tí Imam Busayri ṣe. كانت الألفاظ يتماسى بالمعاني. wọ́n ní gbogbo àwọn kẹ́límà kọ̀ọ̀kan tí àfáà lónú ẹ̀ ń ṣe déédéé papọ̀ mọ́túmọ̀ kọ̀ọ̀kan lura wọn ìjà. والمعاني لا يتناقض بالألفاظ. àwọn ìtumọ̀ tí sì ń bẹnu tírà náà àwọn àmọ́ àjà pẹ̀lú àwọn kẹ́límà kọ̀ọ̀kan tí ń bẹ bẹ́ẹ̀. وكأن صاحب البردة الإمام بوصيري أوحى إلى السيد الدكتور عيسى بما في مقاصده. ọwọ́ dẹ̀ gẹ́gẹ́ bí ká sọ pé Ìmáàmù Busayri gangan òun gan ló wá pé atẹ́gùn ìmọ̀ náà sínú ọkàn dòkítọ́rù Ìsá pé máa kọ́ báyìí. لاحظنا فيما لاحظنا في الكتاب a ti kó àwọn nǹkan kéékèèké kan jọ lórí tírà náà. أسماء كثيرة من الشيوخ والمؤلفين a sì kójọ àwọn tí wọ́n ti kọrú ẹ̀ rí. الذين استشهد به الدكتور عيسى àwọn tí في مراجعه. nínú tí wọ́n fi ṣe mọ̀rọ́jíwọ̀n àti mọ̀sọ́dírù هؤلاء الشيوخ فوق 100. àwọn àfáà tí ń bẹ́ẹ̀ wọ́n lé ní 100. يعني أن الكتاب كتاب وثيقة. láyé ìtumọ̀ ní pé tírà yìí tírà tó ṣe déédéé ni tírà tó ṣe gbára lé ni. كتاب ثابت tírà tó sì fẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tilẹ̀ ni. للدلائل والاستشهادات. nítorí pé àwọn ẹ̀rí jẹ́mi nìṣó tí wọ́n kó sínú ẹ̀ ó ṣe dáadáa ó fẹsẹ̀ múlẹ̀. وهناك حكم àti àwọn ọ̀rọ̀ ẹ̀kọ́ tí pẹ́pẹ́ àti àwọn àkàwé ọ̀rọ̀ لاحظها الدكتور عيسى tí àwọn ustaasu dòkítọ́rù Ìsá tí wọ́n kó sínú ẹ̀. لفهم مقاصد صاحب البردة. láti lè jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ àwọn èèyàn kí wọ́n lè gbọ́ ودليل kúkú على sẹ́yìn yé dáadáa ذلك lápèjúwe tó ń bá sọ. أوجد لنا ما عندك.
بالإيجاز بالإيجاز. nínú àwọn kan tá a rí nínú tírà náà wọ́n tà ní wálẹ̀ ohun tó ní í ṣe pẹ̀lú àwọn àgbègbè àwọn tà ní Muhammad kọ lẹ́tà sí nínú àwọn lọ́balọ́ba wọ́n sì discuss ohun tí àwọn orientalist wí wípé Islam tẹ ẹ̀yìn yẹn ẹ̀sìn lárúbáwá nìkan ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kọ́ńbálẹ̀ àwọn àfikàrù wọn pẹ̀lú àwọn nǹkan tó ṣe pé yóò mọ kó ọ̀rọ̀ náà dànù wípé wọ́n wáyé pẹ̀sìn lárúbáwá nìkan bá ní Islam ni ànábì òtún ní kọ lẹ́tà sáwọn tí ò kì í ṣe lárúbáwá èyí wọ́n sọ̀rọ̀ lórí globalization nu ẹ̀sìn Islam alamiyyat din al-Islam lẹ́yìn ìgbà tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà tán wọ́n bọ́ síbi àwọn gazawatu rasul wa sarayahu lábẹ́ èyí òun náà ni wọ́n ti wá ń discuss bó lànàbì ti jagun kí làwọn èlò tànàbì lò wọ́n bá débi wípé àwọn ẹṣin tànàbì ní méje náà ni wọ́n wá dúró lórí èyí ń pé á rí àwọn onífẹ̀ẹ́nu tí wọ́n sọ wípé ànábì ló láǹfààní àti kó ẹṣin méje jọ yìí bẹ́ẹ̀mi náà bá kó mọ́tò méje àbí jù bẹ́ẹ̀ lọ sínú ọgbà mi kò sí láì fi ń bẹ̀ wọ́n lé yìí òun kì í ṣe pàdánàbì fi wáyé wọ́n lẹ́ṣin gbogbo ẹṣin méjèèjì tànàbì nínì ẹyọ kan péré lànàbì fowó ara rẹ̀ rà ń bẹ̀ gbogbo èyí tó kù wọ́n gun ànábì ni àmọ́ bí wọ́n ti wá gun ànábì náà tó ànábì ò ṣe ẹ̀tìkáàrò rẹ̀ ànábì fi jagun sójú ọ̀nà tọ́lọ́hún tànábì ni wọ́n sọ̀rọ̀ gbogbo èyí wọ́n bọ́ síbi kọ̀dọ́yà at-tawassul wa at-tashaffur gbogbo eléyìí tó ṣe pé yín dágbọ́n mi sí omi ò tó kalẹ̀ láàrin wa àti àwọn ọmọ ẹ̀yà wa kí làwọn nǹkan tí Islam rí lórí wípé ká fi ọlá ànábì tọrọ ká fọlá ẹlòmíì náà tí kì í ṣe ànábì ká fi tọrọ ká bẹ lọ́hùn gbogbo àwọn èyí wọ́n discuss rẹ̀ bàbá dé inú page 304 nínú tírà náà wọ́n sọ̀rọ̀ lórí irú wípé ká ṣàkàsọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú àwọn ànábì rẹ̀ àtàwọn ẹni rẹ̀ èwo ni Islam fọwọ́ sí ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ àwọn nǹkan bí ọ̀rọ̀ pọ́ìntì mẹ́rin ń bẹ̀ àbí márùn-ún nípa yí pé ká fi orúkọ Ọlọ́run ọba bẹ lọ́hùn ká fi ìgbàgbọ́ àbáwọn ṣe ẹni tá a bá ṣe ká fi bẹ lọ́hùn gbogbo àwọn àbá ni wọ́n panupọ̀ wípé kò sí láì fi ní gbogbo eléyìí ká tún wá tún súnmọ́ Ọlọ́run ká bẹ Ọlọ́run ká láwọn ẹni rẹ̀ ká sọ fún kí ẹ dákun ẹ ṣàdúrà fún mi gbogbo èyí wọn náà kò sí láì fi ń bẹ kéèyàn wà nínú ìṣòro kó wá fi ìṣòro rẹ̀ sọ fọlọ́run kí Ọlọ́run dákun gbà mí lẹ̀ ó mọ̀ rí mi tán kò sí láì fi ń bẹ kó tó wá bá sí mi. ọlọ́run ọ̀sán ẹlẹ́sàn rẹ̀. ọ̀rọ̀ tí àwọn Dr. Isa tí wọ́n sọ sínú tírà yìí ọ̀pọ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe tí ó jẹ́ nǹkan mẹ́rìírí istata'a Dr. Isa bi abqariyatihi an yudrika لبصير ذاتيته وعقليته في الصراع بين العقل والعاطفة عند حديثه عن معجزات القرآن في البيت دامت لدينا ففاقت كل معجزة من النبيين إذ جاءت ولم تدم فقال الدكتور لقد استطعنا من خلال الصراع بين العقل والعاطفة في هذا الحوار أن ندرك ذاتية الشاعر وعقله في حديثه عن معجزات الرسول so àfọwọ́mú orin wa wọ́n sì fi istishadu sí pẹ̀lú ọ̀rọ̀ Dr. Mubarak Isa lẹ́yìn ìgbà náà ثم أفصل وأطنب في تعريف القرآن كيف بدأ نزوله كيف تعريفه اللغوي والاصطلاحي واتبع آراء العلماء الأصوليين والفقهاء في ذلك وذلك في صفحة 131. بارك الله يا دكتور. أكرمكم الله. أسأل الله رب العالمين بفضيلة الإمام أوان بينو الجنبري وفضيلة البروفيسور شعيب النوبلي أن يزودكم معارفا وأن في عمر الشيخ دكتور عيسى الجنبري. kọ́lá wọ́n ṣàṣàlékún abọ́lá àwọn akádàpọ̀ yìí. orú ńláńlá ò lárí yìí tó ń bá rí báyìí lọ inú amadu ọlọ́run mọ̀ ṣe o ọlọ́run ṣe púpọ̀ o ọlọ́run ṣe púpọ̀ o èmi náà wá fẹ́ kí Dr. Isa ibẹ̀ ọgbẹ́rún ìjọkọ̀ àdàbí báyìí ní wọ́n ti ẹ̀dẹ́kọ̀ orin mi bá ń já lẹ́sẹ̀ èmi dá lẹ́nu yẹn mọ́ yanjú ẹ̀yìn lórí bàbá rẹ ni ó dá lẹ́sẹ̀ ẹni tí ó sì nákìdù ní rí nákìdù ṣe ẹni ó kọ́ ní balẹ̀ tó pọ̀ kákalẹ̀ òun ló dáṣẹ́ ládàá ẹni ó rí nákìdù ṣe o òun gbà ládàá èmi náà gbà ládàá látara bẹ́ẹ̀ tahiyati li ahali ilmi wa darsi بالروح جدواكم بالجسم والحس والعقل مجرى من تحيتي لأهالي العلم والدارس أقول يا فاتح ومين نواسيون ẹ̀yin tó gbéṣẹ́ kéwù lẹ̀ ń ṣe lásán lẹ̀ ń ṣe lóru lẹ̀ ń ṣe lálẹ́ àtẹnu lè ṣe tíra àtẹjú ṣe tíra akíwá akúṣe akú oríire ọlọ́run fi wá sídìí ẹ̀bọ̀ ọlọ́run fi wá sídìí ìṣẹ̀ṣe àbáṣiṣe ẹ̀bíṣẹ̀ ìṣẹ̀lẹ̀ pè
àwọn àgbàlọ́yà ń bẹ̀ ló wà ń bẹ̀ ọlọ́run fi sí wá sí di awo òfin wá sí di igbó mímu òfin wá sí di ọtí mímu àmàtúnyà ìsìnkú ara rẹ̀. nírú ìjàdíwá kò mú bílẹ̀ jíìsì mi wá ní sí. gbogbo àlọ́ àpọ̀ gbogbo ìnáwó ìnára yín nítorí àǹfààní mímọ̀ lẹ́ ń fara ṣe lẹ́ ń fi fílẹ̀mù yín ṣe lẹ́ ń fẹ̀mí yín ṣe. والعقل مجرى من التفكير ديدنه. ẹni wá yẹ pé làákà ìtọ́lọ́ ń bọ̀ òun kọ́ máa ronú lọ wájú kọ́ máa ronú lọ sọ ìtorí ń dápè ní ákìlù lọ́dọ̀ àwọn onítẹ̀bíyà òun ní kíni òun ní at-tafkir wa at-tadbir òun ní mú ìyá ṣe tíra tí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ló fẹ́ kọ́ owó rò lọ wájú sí ní tí mo fẹ́ kọ́ ìdá sí kò dáa nínú àníṣe àbáwá Ìsá níṣẹ́ gbogbo ẹ̀yin bàbá wa tẹ̀ jòkó. والقلب مسعى إلى التحقيق والحرص. Ní a bá kọ́ lọ tó kọ́ bá ẹ̀mí rẹ̀ ọmọ ẹgbẹ́ àkíní yóò ti dà tán ó ti dà pé kò sí ẹjẹ́ tó wò yìí ẹjẹ́ tó wò yìí láti fi ṣe tahqiq ẹ̀yàn bá ṣe ta'alif wọ́n wà ní so ṣe tahqiq àbúrò ṣe tahqiq ní kí ẹ̀ ń gbé fẹ́ lómi pé ẹ bá ń wò ẹ bá ń kà á èyí tí àwọn àfa àwọn ní pòfẹ́sọ̀ fi wá fọwọ́ sí pé Dr. Isa ti tó jẹ́ dókítọ̀ akíyípẹ̀kúṣẹ́. máa tọ́bùrù لبروز العلم والأدب. ẹni wáyé pàdé máa tiẹ̀ òun ni kó sáà máa wá nǹkan tí ó kọ ní tí ó mọ̀ kó máa kà kó máa kọ kó máa ronú ẹni wáyé pàdé máa tiẹ̀ nù. yàrá ṣèdíyàtà mi tẹ̀síwìsì wà náfùsì. ó di dandan kó sọ́ra níbi tẹ̀síwìsì ròyìnròyìn ọkàn kò ní máa bá wa bẹ́ẹ̀ wù kò ní máa bá wa jẹ sọ̀tẹ̀ kò ní bá wọn máa bá wọn jiyàn torí tó fẹ́ kọ́ ń bẹ ní ọkàn rẹ̀ ń bẹ lágbárí ẹ̀ tí ń dààmú ẹ̀ mo là bá Ìsá ìtira yìí ìlú nísì ẹni tí ó bẹ ewu òní kò ní ronú kankan mi ju ṣe tẹ̀síwìsì wọ̀síwáṣù ṣètárì ní ọmọdé àwọn ẹ̀. ìbùsùlẹ̀ àmánàtì fílẹ̀ àbúhásì wàlmánà. ẹni tí wọ́n máa ṣèwé tí wọ́n máa ṣe tíra àmánà ni yóò máa sọ àmánàtul ilmiyya kò ní gbọ́rọ̀ ẹnìkan fẹ́ nìkan kò ní gbé kùránì fàdísì kò ní gbàdísì fún kùránì àmánàtul ilmiyya ilmiyya fil lafz wal ma'na fil riwaya wad diraya òun lẹni tí ó kọ tíra ó tó wá ní pé tíra ó jáde wàhálà tó ń bẹ mí òkú. وفي رواية والألفاظ واللبس. kò wá ní yóò wá sọ́ra tó fi ìwáyà tó fẹ́ gbé wá bóò ní lúbùsù dààmú ìdàpọ̀ dàrú bóò ní òsì ní wọn tó fẹ́ kọ àìsàn lọ́tà afẹ́jọ́kù ó ti kọjá báwọn ìmọ̀ràn ló lẹ́jọ́kù ó lẹ́jọ́kù barakallahu fikum. يروي المفاهيم يروي المفاهيم بالإلهام والحكم. ẹjọ́ ó ṣe tí wọ́n máa gbẹ̀gbẹ̀ wa mímọ̀ ọlọ́run náà wá rí pé ó ti dààmú ara rẹ̀ kọ̀ráyè kéèta kọ̀ráyè hásàdí kọ̀ráyè yíkìdí kọ̀ráyè ìnádí kọ̀ráyè gbogbo ilé hádí láti bú ẹnìkan láti takọ̀ àfà láti ọlọ́run àrí pé nígbà tó ti sírọ̀sì yìí ẹ bá ń da ẹ̀yin màláìkà bá ń da ìrẹ́ àmùkò ẹ bá ń da fáàmùkò tóró náà fẹ́ jí sàwọn ànábì ọlọ́run. يلهي الوساوس في الأفكار والوسوس. ó ní àwọn jìnnà sí wàsíwàsù ẹnìkan bọ́ ẹnìkan ṣe kí nìkan nítorí tó fẹ́ gbé wáyé òun náà fẹ́ gba ìmọ́lẹ̀ àwọn ànábì ọlọ́run sára wọ́n fẹ́ jù sára àwọn èèyàn. بقطوعنا جنبه عيسى مقدمنا. àwọn àfọ àwọn ti kàdámà wọn òun náà wá fẹ́ kàdámà ẹlòmíì fáìlì ẹlòmíì fúlò. نحن شباب. dókítà nálẹ́ gàmbárì àfọ àwọn dókítà gànú àwọn dókítà tí ń bẹ́ ń gàmbárì lónìí Ìsá náà ronú kò sí ní ṣubú láyé. نحن شباب إلى الإقدام بالدرس. àwọn ti nàró tó wá fẹ́ kẹ́lòmíì ọ̀hún nàró dókítà wọn bá wọn ti máa ń lẹ́kẹ́ ẹ̀dọ̀ dókítà Ìsá o ẹ̀fà lè yíyan lẹ́ o ẹ̀fì náà pípa lẹ́ o ẹ̀fì gbómúmú lẹ́ o ẹ̀fòfó ṣíṣe lẹ́ o ẹ̀fọ̀ tẹ́lẹ̀ ẹ̀fì igú lẹ̀ mùkádìmù tó lélẹ̀ yìí náà ti di mùkádìmù nísìn wọ́n ti kàdámà ẹ̀ mùkádàmù ní lọ́dọ̀ àwọn àfáà mùkádìmù náà wà lòun náà nísìn ẹ lọ gbọ́ bí wọ́n ti ṣe tíra lọ́dọ̀ dókítà. حياك ربك بالخيرات سيرك دما. ọlọ́jẹ́ mi àfọwọ́gùn o ọlọ́bàbá ìmọ̀ọ́mọ̀ ọlọ́jẹ́ mi dókítà ogun ọlọ́bàbá pòfẹ́sọ̀ ọlọ́jẹ́ mi ló kọ́ lọ́gbà àwọn akẹ́lẹ́gbà ọlọ́jẹ́ mi lọ́dọ̀ ọlọ́run Al-Fatiha. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. gẹ́gẹ́ bí wáàsí ká tọ́ kí wọ́n lọ́dọ̀ ọ̀dọ̀ yìí náà láti kí
níbi tá a ti wá pọn mí ń dájú inú tá a bá kú lákàlábì nílé bàbá tómi bá wọn á wà wá sí ilé bàbá wa lọ́lá tó wà míì omi ẹ̀rọ kan dẹ́mbẹ̀ ń jọ wọn àná àbí ká wà ọ̀nà ọjà gbọ́dọ̀ lọ́dọ̀ àwọn pòfẹ́sọ̀ omi ẹ̀rọ ń bẹ́ẹ̀ táwa pọn lọ sí mọ́sálásí wá nílé bàbá ń dájí àbí ká lọ ọ̀nà òkè líle omi ẹ̀rọ kan bẹ́ẹ̀ tòsí odò báyìí ká tó délé àwọn làmbẹ̀ bàbá wa làmbẹ̀ ilé Dr. Mustapha Ibrahim Edir omi kan bẹ́ẹ̀ láti pọn omi tá à ń pọn lọ tá à ń pọn jọ́nà àlùbáríkà náà nì òun náà ní àwọn ọmọ kéékèèké tá a kù tá a fẹ́ dàbí àwọn àgbàlagbà táwa náà fẹ́ ṣe jòkó báyìí lónìí àwa la fẹ́ kí àyà yìí fún àtàdísì méjì péré àtọ̀wọ̀tá nábì sọ nítorí àsìkò a'udhu billahi minash shaitani rajim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. tọ́mọ àdísí ká tọ́mọ tafsiri tọ́mọ owó wáàsí ṣe á pè wọ́n sí mẹ́ta ọlọ́run láàjogún tíra nàlẹ́yìn tó náà kitaba Allahi àwọn tó bá ti lè dákẹ́ òkà lọ́kùnrin lóbìnrin. wọ́n kọ́ mú sọ́láàtà. àwọn tó kéwú tí ò kírun mọ́ o àwọn tí ń kírun là ń bá wí o ṣàgbọ́n àká kírun ò kírun mọ́ àwọn ọlọ́mọ fi wá sínú wọn. wọ́n á ń fàkú mímọ́ rọ̀dàkì náà. àwọn tí wọ́n máa kéwú dájọ́ tó kọ́ ẹlòmíì mímọ́ rọ̀dàkì náà min al-ilmi tí wọ́n kọ́ yẹn lọ́sàn tí wọ́n kọ́ yẹn lóru. síra wà lánìyàtà. nípọ̀pọ̀ àti ní gbangba lówó àti mímọ́. yarjuna tijaratan lan tabur. owó tí ò ní sọ́ọ̀tì láíláí ni wọ́n ń ṣe ni ní àwọn bàbá wa ṣe nílé kí wọn lákàlábì láwọn bàbá wa ṣe nílé sóró láwọn bàbá wa ṣe iṣẹ́ Adam sọ́ọ̀ Kamal pátá ní àgbàjì náà ni wọ́n ṣe ní sóró náà ni ọ̀tán lọ́dọ̀ bàbá wa náà ni wọ́n tún ṣe ní ní mìmásà yìí yanjú àdúgbò náà ni náà ni wọ́n tún ṣe nílé bàbá wa ní jẹ́tẹ̀mí ọ̀dára ìní ọ̀tán ló di pòfẹ́sọ̀ yìí wọ́n di pòfẹ́sọ̀ yìí wọ́n ṣe dájọ́ náà ni àwọn tá à ń bẹ́ lọ́tà àbámọ̀mọ̀ ṣe dá pa nǹkan rẹ̀ o pẹ̀lú bá ti ṣe yìí wọ́n ti sọ̀rọ̀. liyuwaffiyahum ujurahum. ọlọ́run wọn sàn kó wálé sàn tá a bá ṣe. wa yazidahum min fadlihi. yóò sì lékun ọlá mímọ́ ọlá kíw ọlá sìkì yóò lékun ẹ̀ fún wa báwọn bàbá wa ti lò lánàá báwọn kan lọ́ba bẹ́ẹ̀ kọ́ lánàá yìí àwọn orí mọ́tò lò báyìí wọ́n rántí pé ńgbà tá a wà lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá sí òun sáà kìrìjìs lákàlà mi ń bí báyìí wọ́n ṣèṣì bò wọ́n mọ́tò kan nígbà tí ò sí tàmákù ní tí ò sí yàsáàrù tó bẹ́ẹ̀ bàbá ọ̀yà sí mọ́tò padà parẹ́ náà ni èmi wọn lo mọ́tò méjìlá mọ́tò mi ń lọ bí mẹ́rìndínlógún báyìí àti mọ́tò méjìdínlógún ẹ̀yin wá ń kọ́ àwọn pòfẹ́sọ̀ wá ń kọ́ bàbá ìmọ̀ọ́mù ń kọ́ pẹ̀lú mọ́tò tí èsì rẹ̀ ọmọ kan mi tó níbo làwọn bàbá ti lílò máa ń jọ náà táwa náà bá ṣe dá àwọn ọmọ owó lò dájú báyìí lọ o àmọ́ bá má fi kà àwọn àti kéèta ikún nǹkan bàjẹ́ o. innahu ghafurun shakur. aláboríjì lọ́lọ́run oníkẹ́ lọ́lọ́run والذي wà síbi أوحينا إليك من الكتاب. wà nábì gbọ́n tá a fi ránṣẹ́ sí ọ nínú màkà àfáwà Ìsá kan lóde Ìsá kan là ń bá sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àṣìlọ wọlé wọ́n tá a bá fi màá inú màkà ولا أكون صادقا لما بين òdodo ni يديه. kò ní ṣàìrí bẹ́ẹ̀. إن الله بعباده لخبير بصير. ọlọ́run tẹ́rí ẹ yóò fún wa nírò tá a bá gbèsè lọ́sàn-án tá a gbèsè lóru bàbá ṣe é dání bá a ṣe é dání ìró ń bọ̀ ẹ̀san ń bọ̀ ẹ̀san kan làfáwà Ìsáì dọ́tò. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا. àwọn sàlàyé àwọn tá a fún ní tírà tá a fún ní kéwú á pín wọn sí mẹ́ta. فمنهم ظالم لنفسه. àti bàbá wọlé kéwú ń dọ́jú bàbá Dr. Isa wọlé kéwú lẹ́nu ọlọ́run bọ́yá bí 100 kan ni wọ́n nígbà tí wọ́n èdè ìdájí àwọn kan yóò nígbà tí wọ́n èdè sánàwí àwọn kan jábọ́ nígbà tí wọ́n èdè kùlí àwọn ará àwọn kan mọ́ nígbà tí wọ́n parí jámẹ́ èèyàn mélòó ní odò parí ẹ̀ nínú 100 kan wọ́n yá àwọn kò bí 10 pé
nínú àwọn mẹ́wàá wọn náà tó wá pé wọ́n sí mẹ́ta. فمنهم ظالم لنفسه àwọn tó bá rí pé tí wọ́n rí ìgbà tí wọ́n máa wí tí wọ́n máa kọ àwọn àmàlẹ́ lábòsí nínú wọn. ومنهم مقتصد ààrẹ tí ó ṣàbòsí díẹ̀ tí ó ṣeré díẹ̀. ومنهم سابق بالخيرات àwọn ní àwọn ọmọ ṣètò ọlọ́run yóò máa tún lé ṣe yóò máa tẹ́bí ṣe yóò máa tún lé ṣe kò ní fẹ́ ká ìdá àkàtọ̀wọ́ ọ̀hún kó jẹ́ kó tọwọ́ ọ̀hún wáyé yóò fẹ́ jọ àwọn ànábì yóò fẹ́ jọ àwọn òjíṣẹ́. ذلك هو الفاضل الكبير. bó ti rí nù Imam Ghazali tú àwọn lọ bí àdìsí kan tó ṣàlàyé ẹ̀. Imam Ghazali sọ pé àwọn àyà zalimun li nafsihi ó fi wé Hajjaj muqtasidun ó fi wé Mahjuj sabiqun bil khairat ó fi wé hujjatul Islam. Hujjatul Islam ni wá wọn nínú wọn láàrẹ̀ ni tó lè kọ tó lè kà tó lè wí tó lè ṣàìsùn tó lè gba àwẹ̀ tó lè ṣàdínì tó lè ṣàṣàwò tí ò ní bẹ́ẹ̀ nìkan jà tí ò ní bẹ́ẹ̀ nìkan sá yóò mọ ọ̀rán táwọn ànábì rán lórí bẹ́ẹ̀ ẹ̀ máa gbádìí síta ànábì sọ. وعن أبي هريرة رضي الله عنه قال ẹ̀wọ̀n bí ti ń báwọ̀ kémi mọ bí ti ń báwọ̀ béèyàn bá tàmí ìsáni tara mi wọ́n lè gba abáńládé màláíkà dé àlìjànú dé ọyọ́ lẹ́lẹ́ ní kọ́lẹ̀ nìkan òbí ọjà bọ́ ń sọ́mọ̀ ni ṣé ìwà ní mọ bí mọ́mọ́ bẹ́ẹ̀ náà lẹ́nu kọ̀ọ̀kan wa ká mọ bí tá a dé ká mọ bí tá a ń lọ ǹjẹ́ a tó àwọn bàbá wa débi tá a wà jù wọn lọ bàbá tó wọn ní kéwùsà tó wọn lẹ́sìn bàbá tó wọn lẹ́sìn tá a tó wọn gbígbàdúrà tá a bá tó wọn bí mímọ̀ mi tọ́ àṣà tó wọn níbi ìṣìnàbì màásì tó fi jẹ́ pé bàbá ní gbígbàdúrà ṣẹlẹ̀ ká pé ọlọ́run lónìí tí ọlọ́run sì dá wọn lóhùn sáwọn náà ti dé bẹ́ẹ̀. قال رسول الله صلى الله عليه وسلم من تعلم العلم ليباهي به العلماء láti máa fi ṣe fáàrí sáwọn afẹ́ ẹgbẹ́ ẹ̀. أو يماري به السفهاء. ọjọ́ máa fi kódà mú bá wa láì màkà pé ẹ̀yin máa kéwù lẹ́yìn òkú náà ẹ̀kọ́ ní ẹ̀mẹ́ lọ ní mímọ̀ ni. أو يصرف به وجوه الناس àwọn pẹ́pẹ́ إليه àwọn èèyàn dájú kọ̀ wọn nìkan pọ́pọ́ nìkan ló kù. أدخله الله جهنم. bí anáma ní kọ́pọ̀ alẹ̀ mọ́ fún. àdísì mi. عن معاذ بن جبل látọ̀dọ̀ Mu'adh ọmọ Jabal. أن رسول الله صلى الله عليه وسلم àti قال panilẹ́kùn ni ẹni tí ó bọ́ nínú ẹnu wa kò tó nǹkan o. kéwú lọ́pọ̀ ńlẹ̀ yìí o wọ́n sì máa wá lọrin pẹ̀lú kéwú ọlọ́run sì gbádùn ní pọ̀ sí i ni nínú kan bá ń ṣe báàrí pò ní mímọ̀ alhamdulillah ọmọ kékeré kan ní ọ̀sẹ̀ yìí ẹ̀fọn lọ ní àyè yóò kó sẹ́yìn yóò kò lè lọ́wọ́ ọwọ́ akẹ́sì ó kú bẹ̀rù ọlọ́run àṣàkáṣà wọ̀lú bóò láti gbìyànjú à ń ṣe tíra lọ́sàn à ń ṣe tíra lóru àwọn ọmọ kéèké tún ṣe tíra tó dájú táwọn àgbàlagbà lọ àwọn kẹ́sì قال ó kù sọ́ra إن من فتنة العالم ànábì ní fìtínà tí ọmọ ọbẹ̀ fún ní mímọ̀ أن يكون الكلام أحب إليه من الاستعمال. àdáwò wa nù rìjálù kàwálù nàníwá ọlọ́run sí wá ní rìjálù fa'àlù títí dé lárúbáwá ni ó àdáwò ìsìlámù ní àbá o dídé ní òlẹ́jígẹ́ ní ọ̀jẹ́ lárúbáwá sẹ́tù dìwòye o kàwálù nàníwá tí a bá tẹnubọ kí wà báyìí ọmọ tó gbé ni àbíkọ́ ọmọ rẹ̀ rìn bí àìmọ̀ ló tó báyìí wọ́n wá sọ̀kan dì sí àìsọ̀kan wọn ló kó yàjẹ́ Palestine ló kó yàjẹ́ Gaza ńlọ mú kúpa Saddam ńlọ mú kúpa gíní Gaddafi ńlọ mú kúpa gbogbo àwọn tí kú ń pa láàrin wọn tí ò tí tán dì sí wọn ọ̀sọ̀kan dì sí ẹnu dùn ní ó kùsẹ́ àwọn àfáà lè sọ̀rọ̀ ọ̀pọ̀ lèmi náà ń sọ yìí o dábàá tó gbé fèrè fẹ́ lómi mi náà yanu lẹ̀ ni o ọkà ti lò ó. وفي الكلام تنميك وزيادة. bẹ́ẹ̀ sì ti sọ̀rọ̀ ìyá máa sì sọ ìyá máa sì wí nínú kó lé nínú kó dí ọ̀ràn ní fọlọ́rọ̀ àìmọye ọ̀rọ̀ ní dọ̀ràn téèyàn ò lè tán láyé tí ò tún ní rí tánjú àkìyàmù. ولا يؤمن على صاحبه فيه من الخطأ. wọ́n bá ti di pẹ̀lú ẹ̀ ń sọ̀rọ̀ púpọ̀ kò ní gbọ́nú àṣìṣe. وفي الصمت سلامة وغنم. ẹ̀rí báwọn tí máa dákẹ́ wọn lọ làáfíà fa wọn ò ní ká ọ̀rọ̀ sí lọ́rùn wọn bá lè dákẹ́ ìmọ̀ tó máa pọ̀ ọlọ́run tó máa fi àṣìláàrù mímọ̀ ọ́ laysa kullu ma yura yuqalu wa laysa kullu ma yuqalu jaa awanuhu kìí ṣe gbogbo tí èèyàn bá rí ní ọ̀sọ̀ tó o bá lè ti gbé àṣírí pamọ́ wọn máa lékún lọ́dọ̀ ọlọ́run ni
nínú kọ́ ìdá tasawuf tí máa ń mú ìhà ní usulu kamil òun náà ni pé an taktuma sirra man lam yura'i sirra lam yakun wasila ẹni tí ولا بد من كتم وعدم شات ومن لم يراعي سرا لم يكن واصلا. wọ́n ti fẹ́rẹ̀ mi tó yìí wọ́n jọ̀dọ̀ nígbà wọ́n ti lè fà mí mọ́ra wọn wá sọ̀rọ̀ lé wọn fún mi kí wọ́n á bọ́ tàkà èmi ní ìmáàmù ni kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ni ìmáàmù pa ìmáàmù síbí báyìí síbí báyìí ni ṣé wọ́n sọ mí fún mi mọ́ ẹni bá ti ń sọ àṣírí ọlọ́run kò ní rí mi mọ́. ومن لم ó ti tán ó ti tán ó ti tán. ومن العلماء nínú àwọn àfáà من يحسن علمه ولا يحب أن يوجد عند غيره. màá sọ jábà lọ́gbà wa ó ní ọ̀pọ̀ náà àwọn àfáà tó pé ọ̀rọ̀ sísọ ló kọ́sà máa sọ̀rọ̀ sáà kọ́sà máa sọ̀rọ̀ sáà wọ́n bá yàgbẹ́ mi títí yàgbẹ́ lọ ó lè gbé ní ọkẹ́ kó sì gbé kíní síwájú Facebook síwájú ní tọ́ílẹ̀tì lòún wáyé oníkọ́wọ́ta sọ̀rọ̀ sẹ́jú kan ní ilé rí ibú òní àná wọ́n fẹ́ máa sọ̀rọ̀ tí ń bá lè sọ̀rọ̀ kò ní sí náà òkè kò ní sí sọ́rọ̀ òkè ọ̀rọ̀ dùn lẹ́nu ẹ̀. ولا يحب أن يوجد عند غيره. àwọn kò ní fẹ́ tẹ́lẹ̀ omi ọ̀sọ̀ wọ́n ò lè kọ́kọ́ mọ̀ sọ ni tẹ́lẹ̀ kan tó sọ kankan mọ́ àtẹlẹ́kíra tí kò yí wọn yàrá ànàníyà mọ́ ọ̀pọ̀ lọ́dọ̀ àfáà òun nìkan ló fẹ́ gbà yìí kò ní tẹ́lẹ̀ omi ọ̀sọ̀. فذاك في الدرك الأول من النار. first class lọ́wọ́ ànúná. ومن العلماء من يكون في علمه بمنزلة سلطان. wọ́n ti dá yẹmí màtá dàbí ọba dàbí aláṣẹ tẹ́nìkan ọ̀gbọ́dọ̀ pínpín. فإن رد عليه شيء من كاله. ẹ máa bá ọ̀rọ̀ padà sí pé àfẹ́rẹ́ ẹ̀jẹ̀ àwọn tẹ̀sán yóò. أو تهون شيء من حقه غضبا. wọ́n ṣàìṣe àṣetó lọ́dọ̀ rẹ̀ abínú rẹpẹtẹ. فذاك في الدرك الثاني من النار. ipò kejì ló wà nùnà. second class ló wà. ìṣó. ومن العلماء nínú àwọn àlùfáà. من يجعل حديثه وضرائب علمه في أهل الشرف واليسار من النار. wọ́n bá jáde lọ́wọ́ àsìkò nínú àwọn kékeré wọn ni wọ́n pè ní àwọn alásàlátù lásàlátù àwọn ti kọjá alásàlátù ṣé gómìnà mẹ́mbẹ̀ ni ṣé pírẹsidẹ́ntì mẹ́mbẹ̀ ni àwọn táwọn máa ń bá sọ̀rọ̀ lẹ́sìn kọjá ilé yìí hùn níjọ́ tẹ̀sẹ̀ bá pé tààrà àwọn mílíọ̀nù àmẹ́ nítorí àtò sọ̀rọ̀ àwọn èèyàn gidigidi náà lọ́ fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ kọjá àwọn mẹ̀kúnnù. ولا يرى أهل الحاجة له أحلا. àwọn tó wá ní bùkátà sí kò ní fún wa láàyè ọ̀rọ̀ rẹ̀ wá di abasa wa tawalla an ja'ahu al-a'ma wa ma yudrika la'allahu yazakka aw yadhakkaru fatanfa'ahu dhikra. ọ̀dọ́ ewúrẹ́ bá pè wọ́n wá sí sọ́ọ̀gbọ̀n tá a wí à ń lọ náà lórí bá ti bá bàbá wa ti ṣe kí ẹ ṣe torí owó orí wá sí wọ́n fẹ́ yá mi bí wá sí ni bàbá mi ti ọmọ kékeré ẹ̀ sì fún mi ìyá rẹ̀ sì lóun gbà torí Ọlọ́run ní ọjọ́ bákan náà lẹ́yìn pé káfíńtà wọn bí mi sí wọn bí mi sí ní kúrúkìlà ọlọ́mọsà bá ṣẹ̀ṣẹ̀ fún ìyá ọ̀hún torí bàbá dàgbà kọjá pé ìyá òun ni ó fẹ́ wọn á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọn wá ń jẹ́ wà náà lọ́wọ́ àti láti kékeré ni ẹnìkan wá bá mi ọ̀rẹ́ mi àfáfà sáàsì ọlọ́mọsà bá foríjì tó jẹ́ Nasiru Hamidu Danlo pẹ̀lú àfá Hasan ọlọ́mọsà bá kẹwọn Hasan Karim àfá Hasan Zaru máa mọ́tò síbítù àkọ́kọ́ bí wọ́n ní àfá ìwàhálà rẹ̀ pọ̀ kí èso ṣeéṣe kí n má sí orí wọn bí wa síbẹ̀ bá a bá ti ń gbọ́ dé lákàrà bí ní àìta adégbẹ̀dẹ̀ agbèrígbọ̀nà oko ń pè tó wà bàbá wa ti ṣe kò sẹ́nìkan tí ń ṣe kò ní àlejò ń dọ́nà kò sẹ́nìkan tí ń fúnni ní nǹkan kan dọ́nà abalẹ̀ àṣẹ kọ́ra mo tún dé Agége lẹ́kọ̀ọ́ ní bá wa mọ mọ́tò tí a kírísítẹ́nì bá dìde tí ń ṣe wá àṣọ àwọn èèyàn wa jẹ wá gbá amálẹ̀ kírísítẹ́nì ń dòkó láì mí náà rò látàgége dé mo sì láti mo sì dé Yaba àwọn adarí wálé kíkọ́ wa lọ mọ́lẹ́kàsì akọ́sí ni báwọn òbí wa ti ṣe láàṣí wọn kó tó wá di pé wọ́n ń pè wá wọ́n fi sí Facebook wọ́n fi sí ẹ̀kọ́sítà wọ́n sẹ̀ dé ní èyí kò jẹ́ pé ìrètí wọ́n fún wa lówó là ń bá lòde tí ọba ti sí ń bẹ ọlọ́wọ́ fún yẹn bò mí. àwọn tá a bá fọkàn sí ẹ lọ mú kú kò sábọ̀ mẹ́ bọ́mọdé pè yẹn dáhùn torí pé àwọn ọmọ sùúrù tí wọ́n bá pè mí ní dá ọmọ sùúrù ló yàtọ̀ fáwọn ti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ nítorí mówó lọ́wọ́ láti fọ́ ọmọ sùúrù torí wà ní ìgbàgbé tí ẹ bá bá wọn sọ láíláí
فذاك في درك الثالث من النار. ọ̀pọ̀ wa jẹ́ pé nínú etí kí wọ́n pọ̀ nínú ètò lọ́wọ́ sí ipò kẹta third class lọ́wọ́ nínú mọ̀nà. ومن العلماء nínú àwọn àlùfáà tó gbòde. ما يستفزه الذهب والعشب. tí wọ́n pọ̀nyàn lé tí wọ́n yẹ sí àmọ́ wa wú ọmọ wa fẹ́ náà bá pẹ́ àdúgbò àwọn ìyàwó làbá náà wọ́n mọ ìyẹn wọ́n mọ̀ pé ìyẹn dé ṣe tẹ̀lé ibù wa tó kò ní bọ́lẹ̀ ní wọ́n tó ní ọ́yá ìní máa gbọ́ pẹ̀ sí tẹ̀lé ibù tó bọ́lẹ̀. ìyà àti ìjọ ẹni lójú yóò ti gùn ó ti wọ́ lẹ́rù. فإن عظ عنفه وإن وعظ عنفا. tọ́wọ́ ṣe wá sí wọn kò nígbà yóò rọ padà àmọ́ tọ́wọ́ ní kò wọ́n ṣe wá sí yóò múra gidigidi bí ẹni kò ti mọ́nú ẹsẹ̀. فذاك في الدرك الرابع من النار. tọ́ta kí ni o first class lọ́wọ́ àná. ومن العلماء nínú àwọn àfọwọ́wáàsí tí ń ṣe tíra tí ń ṣe útúbà. من نصب نفسه للفتيان. ọ̀yẹ́ mú sí òun náà lọ yan rẹ̀ mú. wọ́n fi kúnlẹ̀ bí òun kúnlẹ̀. à ń jà sí mo fi sábà jà sí. mo fi èsè téèyàn ń jà sí bó bá yé yẹn dáadáa. ọ̀sán ni. àfa olórí bàbá tó àtàwọn náà ni wọ́n kọ́. alikalibo ahasanu alata wọn máa ń tà sá. Tungbe. Alikalibo ahasanu alata wọn máa ń ní àyàtọ̀ mẹ́lẹ́ bàbá mi máa ń tà sọ́dá lè rẹ̀ àṣà ọ̀bùnà ìgbà lè rẹ̀ àṣà. Náà jíjẹ iṣẹ́ tí ẹ máa jù. Jẹ́jẹ́ àwọn bàbá ilé tòkó, wọ́n wá bẹ̀gbẹ̀ wa jẹ, bàbá ta jòkó tì, kí ẹ lágbọ́lá mọ̀. Àwọn ọ̀gbọ́lá kúrẹ́ ẹ̀fẹ́ nílẹ̀ bí wọ́n là ní wọ̀n láfẹ́, ń tọ́ dáa nù. Bẹ́ẹ̀ náà ni ká yẹn ní mufti gbolo kátírà dé. Àmọ́ tá a bá ní ọwọ́ ṣe é tọ̀, ọ̀wà ní sùn máa nù. Àwọn àtọ̀ sí gbolo kátírà dé. Tá a bá ní ọwọ́ ṣe ò ní sùn, ọba tí ò pé wá sí wá sí. Àlìkálíbù àṣánù àláta, ajá wúlò jù ọlọ́ba. Ní mọ́tà sátárà líle àṣà fẹ́ ni ó ti rẹ̀ síwájú kọ́. Gbogbo nípa àfi ọ́ ṣe ẹni bá wà ń bẹ̀ lọ túnra sí. Ẹ̀yin láyé ń wò, ẹ̀yin láyé ń gbọ́, ẹ̀mọ̀ tẹ́ sọ fáyé o, tí ò ní tàṣí tọ́lọ́ àti ti Ànábì Muhammad. Àtàwọn oníwàásí náà. من نصب نفسه للفتيان فيفتي بالخطأ. Wọ́n máa ṣe mistake. والله يبغض المتكلفين. Ọlọ́run bí ẹni tí ń gbé wàhálà kọ rẹ̀ lọ́rùn tí pààrẹ ọ̀ká. Ìṣó. وذاك في الدرك الخامس من النار. Class 5 lọ́wọ́ àná náà. ومن العلماء Màá sọ fún ìjábá ìlọ́gbà. من يتعلم من اليهود والنصارى Máa lọ kéwu Yẹ̀húdí tó kéwu Nàsárà tí ó máa wá kó òun ṣe wá sí. ليعذب من يتخذ علمه. Wọ́n lè pa alẹ́ pé kódà ńgbà tó pẹ́ lárúbá tán ẹni tó ń sọ ọ̀rọ̀ àfúlàtò ẹ̀ǹdẹ̀kìrìsó kìnnìkan sáà tí ò wá lé síbẹ̀ rẹ̀ ọlọ́run bẹ̀. فذاك في الدرك السادس من النار. Kọ́kọ́ ẹ̀fà lọ́wọ́ àlè náà tó ráwọn tó mọ́rọ̀ wọn yìí múlẹ̀ ìdí ni wọ́n. Mustasrikuna ni wọ́n. Àmọ́ kì í ṣe láì fi ká mọ́rọ̀ al-hikmatu dallatul mu'min haythu ma wajadaha. Ibikíbi tá a bá ti sọ̀rọ̀ kásárì bẹ̀rù ọlọ́run lára tó fẹ́ kó sì wúlò. ومن العلماء Nínú àwọn àfáà tó gbáyé. من يتخذ علمه مروحة ونبلا وذكرا في Ó النار. ti sọ ìmọ̀ ẹ̀dígbó tí fi ń pawó. Ó ti sọ ọdọ̀kùn tí fi ń fa àwọn èèyàn lẹ́sẹ̀ pé ọ̀rọ̀ tí mo sọ ìgbẹ́ bá fẹ́ mọ̀ tí wọ́n lè wá rí mi lé. Nítorí kí wọ́n lè darí sọ́dọ̀ rẹ̀. فذاك في الدرك السابع من النار. Ipò kéje lọ́wọ́ lólé náà. فعليك بالصمت Ọ̀dọ̀wọ́ rẹ̀ máa sinmi máa dákẹ́ máa dárò yóò pọ̀. وبه تغلب Kí ìbá ṣe الشيطان. pé ilé àfáà mi mo wà ní nígbà tí pè mú wá sí kan. Àwọn àfáà tó ń sẹ́yìn gba dókítà nǹkan pọ̀ lára wọn. Ìwọ náà sọ̀rọ̀. Bí bàbá ti yẹ fáwa náà. Béèyàn ọ̀bá yẹ yọ yẹ rẹ̀. Bọ́ ọ̀bá jọ ayé ayé ọgbà rẹ̀ lẹ̀ lọ́wọ́ rẹ̀. Kí ni mo kí là ń bá lọ tí ò lópin? Ìṣó. وإياك Ọ̀dọ̀wọ́ rẹ̀ tó ìwọ́n tó ní mímọ̀. أن تدعك من غير عجب. Ọ̀rọ̀ rẹ̀ kì í káàkiri títì láì nídìí. Kí ni mo lẹ́yìn?
أفمن هذا الحديث وتضحكون وأنتم صامدون àwọn onílàlálẹ̀ yà náà wọ́n bú ẹkún ni wọ́n máa sunkún kí ló dé nípa ilẹ̀kùn wọ́n bí ma kò tún bú ẹkún wọ́n kọ́lé kò bú ẹkún wọ́n ní kí ló dé wọ́n lòun mọ̀ pé yóò padà wó náà ọmọ tẹ́ bí yóò padà kú náà owó tá a kójọ yóò padà tán náà òpin ọ̀rọ̀ làwọn máa wò wọ́n wá bú ẹkún kalẹ̀ kẹ́kún tó dé ọlọ́run ìwà pa wọn lẹ́kún gbogbo ẹjẹ́ rẹ̀rí kí gbogbo ọ̀rọ̀ nínú wọn fẹ́ rẹ̀rí àti tọ́tọ́ àti etí ọ̀tọ̀ ẹkún ló sùn gbẹ̀yìn. àwọ̀dàmúṣì mi ń gbẹ̀yìn àrọ̀bì sallallahu alayhi wa sallam. ìtọ́ bá sí ní kí ni mùnáfíkí ni bó ṣe dalé bó ṣe dọ̀rọ̀ rú tó bu ẹni ẹlẹ́ni tó bá ti ní ẹni jẹ́ àdísì ká máa sọ fún ìjábá ìlú bá a bá wí ìmúna tá a fi tú sọ́ lè mọ́ ìrìnàṣù. ọ̀rẹ́ náà mọ̀tásìlù ẹ̀fàdísì mẹ́tù àmọ̀tásìlù lẹni tó ṣe pé wọ́n ní ayé kọ́ wọ́n láyé ayé ti bàjẹ́ ayé ti dàrú. Rasulullah ad-dunya mal'unatun ma fiha. ayé ti bàjẹ́ o ayé ti dàrú o ọgbẹ́ tí ń bẹ́nu ayé màlúwòrán ni àwọn oníṣẹ́ nípè tó lọ́n sí pèlè. illa zikrullahi àbẹ̀jẹ́ sàṣìkiri. wa ma walahu. bí àbá àríbidé sí àṣìkiri ni tọ̀sọ́tòru tukọ̀ ọmọ ọlọ́mọ síbẹ̀ wọ́n mọ sàṣìkiri wọ́n sọ pé kì í ṣe mẹ́gbà kan àwọn tí wọ́n sàṣìkiri òun yóò mẹ́rí bọ́nú ayé. wa ma walahu. àti ntọ́lá tó tẹ̀lé bí kíni. wa aliman aw muta'alliman. ẹ̀sìn kọ́ ni kéwà àtẹni tí ń lọ ilé kéwà ọjọ́ mẹ́rí bọ́n bí wàhálà ayé. ani Abi Umama al-Bahili. àbí òun máa ń tàlùbà ìrí kí lóun náà wú. عن النبي صلى الله عليه وسلم قال كل العالم على العابد. ẹni tó kéwú tí ń ṣe kí àbá ti ṣe lórí ẹni tí ń sin lọ́hùn tí ọ̀mọ kéwú. كفضله على دينكم. ọlọ́dàbí ọlá tó lọ́ọ́ dẹ́mi Muhammad lórí gbogbo ẹni tó lò sí mi tó kéré iná rẹ̀ tẹ́ ní kéwú tẹ́ máa kéwú ẹ̀sàdì àfisìn lọ ẹja àfisìn tọ́tọ́ ẹ má jọjọ́ pé kéwú wa náà látò fi ṣe ìbàjẹ́ ayé. وإن الله وملائكته وأهل السماوات والأرض حتى النملة في جحرها kòkòrò tí ń bẹnu lẹ́lẹ̀. وحتى الحوت àwọn ẹja tí ń bẹnu odò. لا يصلون على معلم الناس الخير. bá dá nǹkan rí lẹ̀ bí afá Isa Dr. Isa ti dálẹ̀ yìí gbogbo ẹjọ́ máa ṣàdúrà fún màláíkà máa ṣàdúrà fún ẹyẹ náà ló lásìkò Ádámù òfin ní ìpín láíláí amóore ọ̀làsìkò Ádámù òfin pín bá a ṣe dábàá wò sí dá ọlọ́wọ́n yà àwọn tí ó sì ń jẹ́ kìfúrú bí àwò láì lọ́wọ́ àbádọ́ ọ̀kánná bí akọ̀ ní lẹ́sùn bí a ẹwọ́n tó lọ sí fún bàbá ládàbí bá ń kí àwọn ìmọ̀mọ̀ lọ́rí káfí kó lẹ̀. Salamun ala ahlil ma'arif wal khibar. ẹ̀yin bàbá akíyìn o èèyàn ní mímọ̀ akíyìn o ẹ̀yin jẹ́ tẹ́ mú lọ nínú tẹ́ mú Kwara dúró. Salamun alaykum fi tahammul wal ibar. ìmú òye dání ìmú ìgbàgbémọ́ra wàhálà tẹ́ gbémọ́ra bàbá Imam Gambari wọ́n jòkó lẹ́kọ̀ọ́ wọ́n ni wọ́n gba mílíọ̀nù lójúmọ́ wọ́n ni wọ́n Buhari wọ́n jòkó wọ́n sì wá gbá ayé bàbá mi ò ní parẹ́ nígbà ìpa mi láti ẹ̀kọ́ ń bọ̀ dájú. Salamun ala jam'il a'immati zintuqa. gbogbo ẹ̀yin àwùjọ onímọ̀ tí ọba kó jọ tí wọ́n fún lóye bàbá Anísóró bàbá wa sẹ́ńtì Málàmí bàbá wa Ọ̀gándómà bàbá wa Mufti Shehu Suleiman gbogbo àwọn bàbá ìmáàmù Màlẹ́ ìmáàmù wa Fúlàní ìmáàmù àgbà tí bàbá wa bá lọ ní kó jọ gbogbo yín náà lọ kí o Àdàbí ni Zùmọ̀rá ni àti bàbá Abágidọ́mà àti Samsudeen ní náà gbogbo yín náà kíkọ́ ẹkú sẹ́ńdárù lónà tó kí agbódì. Aládàmí thumma al-marakib kulliha. ọmọ sẹ́ka Adam àti gbogbo markaz pátá. Wàsó bí kàmáàlì dínì máa ń dá wàrà fún mẹ́rin. tí wọ́n ẹ̀rí jámí àwọn nù ní ẹ̀rí gbàdúrà mẹ́rin ọlọ́mọ́sá fi àlùbáríkà sí ọmọ lábẹ́ mọ́sá gbé tí wọ́n náà ti ní markaz bá bí ìnàró wọ́n jẹ́ oṣù láíláí gbogbo jàmí àti kòlè yá ti lásàdúrà fún. Salamun ala shaykhil mafakhir Abu Haji. gbogbo àwọn àgbàjì lásàdúrà fún ogun láwà ní pátá ìdílé Yorùbá Ìbàdàn Abẹ́òkúta Ọ̀fà Èkó. Khalifati alil amai. gbogbo láwà ní pátá lásàdúrà fún. Ila zumrati lis-salihin wa ghayriha. Sumratu Salihina Abágidọ́mà àsàdúrà fáwọn náà. Fadail shamsi ddin talu ala
àwọn bá mi ló tó kó Yusamsudeen bàbá wa lájà wa ìyá Maimuna ìyá bàbá wa Maisuna àfọwọ́ Bádàrà ó wọ́n lá ṣàdúrà fún káríkárí ayọ̀ nìkan rẹ̀. معايدنا كل المدارس جملة gbogbo máàdì gbogbo madaris pátá wọn ti ẹ̀dá kọ òsínbẹ̀ wọn ti kó pọ̀. كتاتب كوارا بني لوري بلا خطر gbogbo olékéwù wàhálà tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àti gbogbo àwọn olékéwù ńláńlá mìíràn tí ọ̀pálẹ̀ kò ní parí lẹ́lẹ́. على كل ما يعنينا يطول الهدى ọ̀pọ̀ mi pé òun fẹ́ kọ́ parí ìfẹ́ kó dọ̀tí ìfẹ́ kó pin àṣàdúrà fáwọn náà. إلى الله يدعو بالمواعظ كالدار àwọn sàbáàbù dín tí wọ́n kóra jọ pé àfẹ́ àṣìṣe àbí ṣẹ̀ṣe àbáṣìṣe lẹ́ pé àfẹ́ lọ́rí o pẹ̀lú àtòrí ajé àbùfàtáyé ọjà tuntun tí kárí owó àbàbá fẹ́fẹ́ yìí náà tí kárí àwọn arúgbidé sí àti gbogbo ẹ̀yìn tẹ́ ìnáwó àárín kàyítán àtàfọ́ òkúta gidi tẹ́ ní ìbàjẹ́ òníwọ̀lú ẹjọ́ lọ́wọ́ ọ̀dọ́ lọ́mọ àtùbàtẹ́ fọlọ́mọ akótó lọ ẹkú orí ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sàárẹ̀. àwọn mùdírù Markaz adarí gbogbo ẹ̀ sọ́dọ̀ wọn. ọjọ́ mi wọ́n wù kálá fi ọkọ̀. ọjọ́ àrẹ̀gbẹ̀tì àti àsìkí àtàṣeyọrí fún àwọn. ọlọ́gbẹ̀rẹ̀ lókè ọ̀tá pọ̀. àmọ́ yìí ọ̀dọ̀ tó ń gba àwọn oníṣẹ́ àbálà èyí ni ọjà àmà pé karama Sheikh Adamu ń bẹ bí ìbá ṣe bẹ́ẹ̀ àfọ́ oníṣímà àmọ́ láíláí ni mo dúró ọmọ bẹ ẹni bá fẹ́ kọ́ ọbẹ̀ kó sàmì kájọ́. àwọn ọba àwọn ẹni bá pèsè ẹ bá pèsè والله يعصمك من الناس لا تخاف ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عامل الخير لي ولا تدوم بإفسلاح بالقوم ọba àwọn bá àwọn oyè ńlé wọn wá pa oyè táwọn bàbá wọn sì wọn parẹ́ wọn tó wá ṣe mí kù nítorí wọn dá sí nítorí wọn dá sí Ọlọ́run mọjà padà sí wọn bá wọn. àdìyẹ́tì ìlú sinà ní fúnkàní bàrídàtì. gbogbo ẹbí ń gbé lọrin ọmọ àlọrin ará lọrin àṣàdúrà. ìṣàlá nìta sàdáta ìmọ̀jídì wà lágbà. àti gọ́ọ̀nà wa àtàwọn olóyè àti balógun sàràkí tòràkí mọ́gàjí gbogbo ọ̀nà tí ń jẹ́ olóyè lọrin àti Kwara àṣàdúrà fún gbogbo wọn pátá. síbi Rasulullah inú ìjàlá mi ká síbi nàbí yàrá irú ìdáná bí ká. orin yẹn mo fẹ́ kájọ wílẹ̀ mọ̀kànlá. torí pé fáìlú wà ń bẹ̀. torí pé jàgẹ̀yẹ̀gẹ̀rẹ̀ orí ọlọ́run fẹ́ bẹ̀. inú àwọn orin tá a kọ tá a fi ṣe mọ́jú Rasul. àfihàn nábì ni. salli ilahi wa sallim. nàbí mi ká al-Mustafa al-Murtada ala ahlika wal ali wa sahbi wal atba'i mardaka thumma al-mala'i bima ya'ju bima
والله وجهي ọ̀gá mi Rasulullah òjíṣẹ́ Ọlọ́run tòótọ́ nuri jala minka ìmọ́lẹ̀ mi ọ̀dọ̀ rẹ ló ti wá. Sidi nabiyallah aṣíwájú mi òjíṣẹ́ Ọlọ́run àtẹ́bí Ọlọ́run ẹ̀mí mi nanafika ọgbọ̀nù rẹ̀ kò sí bòmí kò sí bòmí mọ́. Sidi Rasulullah